Everybody out ewa. As they sweet us, it dey pain them. As they sweet me, it dey pain them. As they sweet me, it dey pain them. As they sweet me, it dey pain them. Everybody gonna follow me. Hello everybody. Hello everybody. Good evening everybody. Good evening everybody. Hello. 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 Daddy. Hello. Uncle. You. Oh God, you're welcome everybody. Thank you for joining Tenny Omologo. As they sweet me, it dey pain them. As they sweet me, it dey pain them. Sorry. Yeah. Follow baby, yeah. Whiskey. Hey, sorry, I ain't on Facebook. They are dropping my people on WhatsApp, but don't mind them. We don't care. We don't care. Yeah, ain't okay. We contacted with you. You don't submit with people that is not the truth. Word. Say. Now, Ekabo, Mr. Andy, you are welcome to Tenny Omologo. Jembela to TikTok. Jen welcome anything. Cheba showing wole, please help me double tap. Help me to double tap. Yeah, help me double tap. Anything while on Facebook. Help me double like and love and share. Thank you so much. What? Now, Mommy Lisi, ẹ káàbọ̀ sórí ìkànnì Tenny Omologo. Ẹ má bínú àná mà. Ẹ má bínú pé Tenny Omologo gbé yín jáde. Ó gbé yín jáde. Ọlámipọ̀sí, wọ́n náà má bínú. Labakemi, you are welcome. Mommy Star Comfort Joseph, you are welcome to Tenny Omologo. Judgment, Mommy King, Olayinka, Andy, Ayomi, Ola, KB. I welcome everybody to Tenny Omologo's platform. Mo kí ẹ̀yin tèmi lórí Facebook tí ẹ bá ṣe ń darapọ̀. Bọ́láńlé, Ọlọ́rẹ̀wájú, Adérìntọ́, Òjòbó, Kàbírù. Mo kí gbogbo yín káàbọ̀
now ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó máa ń funny sí nǹkan, ó máa ń funny. Princess, you are welcome. Nǹkan kan wà tó máa ń funny, ṣe rí ká ní a máa ń gba ìmọ̀ràn ara wa tí a kì í fojú kéré èèyàn kan pé alélé tó ń sọ̀rọ̀ that thing. Tó bá jẹ́ pé a kì í fi ojú kéré èèyàn, ó ṣeéṣe ká ti ju bí tá wà yìí lọ. Ṣùgbọ́n torí pé a máa ń fi ojú kéré ara wa, a máa ń ṣe ìṣe pé ta ló fẹ́ advice wọn. A máa ń ṣèṣe pé ẹni tó bá sọ̀rọ̀ òtítọ́, ó máa ń dàbí pé anti-justice ni. Ṣùgbọ́n torí pé àwọn tí ẹ fẹ́ gbọ́, ijó tí àwọn tẹ́ ẹ fẹ́ gbọ́ tán bá wá di ọ̀rọ̀ yẹn mú sọ fún yín, ẹ wá fẹ́ gbọ́ nígbà tó bá ti ń di pé àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ti sí láwọn àsìkò kan, òun ló máa ń múnú bí mi, tẹ́ fi máa ń rò pé kí ló ń ṣe tẹ́ni tó máa ń ṣe báyìí. Mo máa ń sọ fún yín ní several times pé mo jẹ́ ẹni tí Ọlọ́run máa ń fún ní ẹ̀bùn ìran àti àlá. Ẹni tó bá dẹ̀ ń kọjá ẹ̀ tí ò bá gbọ́, ó máa máa jìyà ẹ̀, ó máa máa jẹ ìyà ẹ̀. Ní last year, is it not December or November? Ṣé November ni àbí December? Ní ọjọ́ yẹn ni mo sọ fún yín pé mo jẹun tán, mo kàn gbé abọ́ sẹ́gbẹ̀ẹ́, mo sùn lọ. Mo ní mo láàlárí wù mí. Ìyá mo méjì ẹni òru ẹni, mo ti sọ̀rọ̀ yẹn fún mọ́mí Tempra látàárọ̀. Tí mi tí ẹ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́la, tí mi tí mọ̀ pé nǹkan kan ti ń dàrú, torí ẹ mọ̀ pé apẹ́sùn àti da social media rú lálẹ́ àná. Mo da social media rú lánàá tí mi mọ̀ pé nǹkan ń dàrú. Wàláhì mi ìrònú woman yẹn, mi ìrònú ìyá Mohbad. Ní last year yẹn ni mo sọ̀rọ̀ kan. Zina ó dẹ̀ pé 34, ó rẹ̀ pé bọ́ sí 31st ní ọjọ́ tí mo ń sọ yẹn. Ni mo rí ìran yẹn tí mo ní mo wà ní tá wà níbi tá ti ń ya fọ́tò. Wípé fóònù kan, mo rí àwọn àṣírí kan lórí fóònù Wùmí tí Wùmí fún mi lọ́rùn tó dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ìyá Mohbad, kì í ṣe pé ìyá Mohbad rí. Ẹlẹ́ẹ̀kejì, mo wá bíbá ní ọjọ́ yẹn on the 2 January 2nd ni mo wà lórí àwọn Temi platform, lórí Temi platform tí King White wà ń bẹ̀, Karimo wà ń bẹ̀. Ọjọ́ àkọ́kọ́ tí Karimo kọ́kọ́ máa jọ sọ̀rọ̀ nìyẹn lórí platform. Tí gẹ̀ kan wà sókè tó ń pèrè ní Fíkì tó lájẹ ni mi, báwo lèmi ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tó fi ń gbé rẹ̀ sí pé ní on the 2 ọjọ́ ọdún tó wọn èpè ńláńlá pé àjẹ́ ni èmi, bẹ́ẹ̀mi báwo lèmi ṣe mọ gbogbo nǹkan tẹ́mi sọ yẹn tó dẹ̀ rí bẹ́ẹ̀. Ìjọ yẹn mo ti wá dictate pé ó dà ìpá àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ò tọ́ ni. That's why tí mi ṣe yà kúrò nínú àwọn ọ̀rọ̀ mi. Mo dẹ̀ máa ń sọ several times pé àdàbí tó bá jẹ́ wípé èèyàn ló fún mi ní àwọn information mi, Mọ́mí Tempra, you are welcome. Tó bá jẹ́ pé èèyàn fún mi ní information, mo máa ń sọ pé a fún mi. Téèyàn bá wá bá mi bọ̀ tí n bá láàlá ẹ̀ máa ní mo láàlá, ṣùgbọ́n ẹ má kọ́ o. Bọ́tẹ́ ẹ bá kọ́ o, ó léwu díẹ̀ o. Níjọ́ wo ní last before kí n tó lọ Nàìjíríà, mo láàlá kan again tí mo ní wàhálà máa ṣẹlẹ̀. Tí ìyá Mohbad kò wà kí ẹ tíìmù wọn àti Wùmí wípé nǹkan kan máa ṣẹlẹ̀ láàrin wọn débi pé mo bá ìyá Mohbad nínú àgbàrá ẹ̀jẹ̀. Wọ́n ti lu woman yẹn lánàá dẹ̀ sínú ilé tí ò lè gbápá tí ò lè gbẹ́sẹ̀. Ẹni tó bá rántí ìran yẹn kó jáde, ó ní ṣòfò ọmọ tó bá jẹ́ pé bómi ló ti gbọ́ tí sórí platform Tenny ọmọ ológun. Ni mo wá ní woman kan wá pè níjọ́ yẹn tó ń sọ fún mi ní kọ̀kọ̀ padà again pé ipò ń rí pé obìnrin yìí ìyá Mohbad ní ìbọn mọ́nú ilé, pé wọ́n yìn ní ìbọn mọ́nú ilé. Ṣùgbọ́n tí èmi rí mo ní wọ́n lù dẹ̀ ni, mo dẹ̀ rí tó jẹ́ pé ó ti weak nínú àgbàrá ẹ̀jẹ̀. Pé tí ò bá wà kí ẹ fi gba yẹn ni mo ti ń pariwo kí bàbá Mohbad kó sọ̀kọ̀ fún ìyá Mohbad kí wọ́n má bára wọn jà. Ni mo fi ní ẹ má gbé ìyá Mohbad ṣépè mọ́ ní ìta, ẹ má ṣépè fún mọ́, ẹ má dànù lé wọn rú. Ṣùgbọ́n lóòótọ́ ọ̀lú ni òsìkà nítorí pé tí ìbá ti support ń tẹ́ fẹ́ yẹn,
ẹ̀yin dẹ̀ kọ́ ẹ lè sọ tí máa ṣe fún mi. I'm a Libra person. Ibi tí n bá ti rí nǹkan ni máa ti sọ. Mo ń sọ̀rọ̀ yẹn láti ọjọ́ tí mo ti ń pariwo, mi ò change ọ̀rọ̀ ẹnu mi. Àìmọye ìran tó ti wáyé. Mo sọ fún yín níjọ́ tí ọ̀rọ̀ yín ká ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn. Reason tèmi ò fi lè sọ fún yín pé kí Ìyá Mohbad. Mo ní dérí àdúrà, mo ti sọ fún yín ti pẹ́ pé ó ti pẹ́ tí mo ti ní ẹ má ṣe pé fàdúrà mọ́. Ó ti pẹ́ tí mo ṣe bẹ́ẹ̀ mi náà máa ń sọ sí Ìyá Mohbad tẹ́lẹ̀. Ó ti pẹ́ tí mo ti ní ẹ má bú Ìyá Mohbad mọ́. Ẹ wá wò gbà tí èmi ti ń sọ yẹn, àwọn nǹkan ṣe wá jáde lẹ́yìn ẹ wá believe fún láwọn tán ṣe. Ẹ wo ìgbà tí ọ̀rọ̀ yín ò bá ti níyanjú bọ̀. Ṣùgbọ́n torí pé etí yín di Tenny ọmọ ológo is not your friend because kò follow ntẹ́yìn follow yẹn kò máa ga sí abẹ́ yín. I'm a leader. I can never support for anyhow person. Báwo ṣe máa support? Ẹ ti gbàgbé nígbà tí mò ń sọ̀rọ̀ yẹn. Bí ẹ má ṣe pé fún woman yẹn. Even nígbà tí ọ̀rọ̀ Abuja ṣẹlẹ̀. Tí Ìyá Mohbad sọ wípé tó ń bá fẹ́ mú Josie ò máa mú. Mo ní don't say that. I mean, you welcome. Mo ní don't say that. This woman is playing along with them. Mo ní woman yìí, ẹni bá mọ̀ bí ẹni bá ní òye ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó bá ní làákàyè ló máa mọ ọ̀rọ̀ tí woman yìí sọ wípé they frustrate her because ìṣe táwọn ṣe gbé jáde tẹ́ ṣe attack ẹ̀ lọ́dọ̀ yín ó ní wọ́n lọ gbé fún. Wọ́n ti lọ bá bàbá Mohbad jẹ́ fún. Woman yẹn ready láti wá sí Abuja because he's suffering underground. But you people attack here. Mo fẹ́ pa bàbá. I still have the video. Mo ní video yẹn bí o. Mo lè yín jẹ o. Bóyá kí yín díẹ̀ jẹ. Nígbọ̀rọ̀ Abuja ṣẹlẹ̀ jẹ́ kọ́kọ́ yín díẹ̀ jẹ. Tán bá rí bí tán lè gbé àdúrà pamọ́ sí gan self. Tí wọ́n lè lọ gbé àdúrà tàbí kí ná porúkọ ẹ̀. Tí wọ́n bá rí bí tí wọ́n lè gbé àdúrà lọ láti lọ orientate ẹ̀ tàbí ìyá ẹ̀. Mo ní àwọn ọ̀rọ̀ yìí máa nítumọ̀ kẹ́yẹ attack wọn mọ́. Ẹlẹ́ máa jáde èmi attack mi back to back because of pé mo ní ẹ má bú Ìyá Mohbad. Ṣé àwọn ọ̀rọ̀ yìí ò wá máa wá sí ìmúṣẹ lẹ́ni? N tó yẹ kẹ́ ẹ ti ṣe láti ìgbà yẹn lọ́hùn. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ti ṣe bọ̀tẹ̀ dànù nítorí wípé jẹ́ yín díẹ̀ jẹ fún ẹ jẹ́ sáré okay eléyìí kọ́ jẹ́ sáré yín tíntín jẹ fún ẹ nínú ọ̀rọ̀ tí mò ń sọ yẹn. Ṣùgbọ́n torí wípé tí ẹni tẹ́ bá fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tí ò bá ti sọ fún yín ẹ̀ ní gbọ́ sáré yín jẹ. Oníjà ló lọ lókè lẹ́lẹ́lẹ́. Sáré yín jẹ Tenny yín jẹ jẹ́ kí sáré yín tíntín jẹ fún yín nínú ọ̀rọ̀ yẹn. Jẹ́ lẹ́lẹ́lẹ́. Ọmọ yẹn ti so many things nínú court. Ọlọ́pàá ò before tírú ọmọ yẹn bá wá rí bí wọ́n rẹ́ni mú kò nínú abẹ́ bondage tó wà tí wọ́n rí bí wọ́n ti máa lọ orientate tó máa wà ní kọ̀ọ̀kan. Ẹ bá ń double tap ẹ bá ń gbé like yẹn gòkè please. Ó jẹ́wọ́ fún bàbá ẹ̀ ẹ̀yin máa bọ́ta ẹ̀ ló fẹ́ pa bàbá ẹ̀. Ṣé justice lẹ́yìn wá sá abẹ́ wá sórí burúkú lórí social media? Ṣé ìdádúró lẹ́ wá sá? Ṣé ẹ wá ní Ìyá Mohbad ó máa pa ẹ̀yin lẹ́jọ́ kó sọ̀rọ̀ kí wọ́n lọ fa sábàbí tó. Mo yín tíntín jẹ ni o fídíò ń pọ̀ wà bẹ̀. Ẹ̀yin lẹ jẹ́ kí Ìyá Mohbad sọ tó wà lẹ́nu ẹ̀. Ẹni bá ní ọgbọ́n tẹ́ bá rí bí woman yẹn ṣe sọ̀rọ̀ ẹ rí pé wọ́n lọ kọ́rọ̀ sí lẹ́nu ni ló fi ní tí n bá fẹ́ mú Josie máa mú kò lè mú Josie kankan. She need help of Josie self. Ìyá Mohbad need help ẹ̀. Wọ́n jọ nífẹ̀ẹ́ ara wọn ni ṣùgbọ́n èyí tẹ́ manipulate wọn ni kẹ́ lọ stop. Ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ò ṣe dá sí. Ọmọ wà láàrin àwọn méjèèjì. Ọmọ ó wà láàrin wọn tó bá ọjà tí kíní kan bá ti bá kò sẹ́ni tó lè dànù. Ni mo fi ronú pé èèyàn bí ọmọ méjì mẹ́ta ìkan kú nínú wọn. Àwọn ọmọ méjì tó kú wá kẹ́yìn sí bàbá wọn bá bàbá ṣe àti ìyá wọn wá ń support evil. Ẹ̀yin tẹ́ wá jólóyè àtọlọ́gbọ́n kò wá yẹ kẹ́ wá wò wípé ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jẹ́ ká pe bàbá ẹ̀ kí ló dé ẹni bàbá ti pè sí bàbá ò ní family ni láti pe àwọn ọmọ yẹn wá sínú ẹbí ẹ má ṣépè fún wọn mọ́. Ọ̀rọ̀ èpè kọ́ ni ọ̀rọ̀ ebú kọ́ lọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ sí wọn létíkétí wọn náà ni. Lóòótọ́ abiyamọ lé gbogbo wa bó búrọ̀ ṣe rí lára oníkálukú ló ṣe rí. Ìgbà tó bù mí jẹ́jọ́ kínní àná tí mo fún jẹ pòì. Kódà ọ̀rọ̀ Ìyá Mohbad láti bẹ̀rẹ̀ Ìyá Mohbad lẹni tí mo fún lẹ́gba last
ní ẹgbà láti ní èní mọ́jú ṣe rí bàbá Mohbad kíní kan mi ní ọ̀rọ̀ púpọ̀ lásọ tó rò tọrọ kòrò kò sí èyí tí mo lè bá yín sọ wọ́n máa ń dànù wọn torí pé ẹ mọ̀ pé ẹni tí a bá fẹ́ láwùjọ tó bá ń sọ̀rọ̀ ó máa ń dàbí ẹni tọ́rọ̀ rẹ̀ rùn ni tí ẹ ti gbàgbé ní èní mọ́jú ni mo sọ fún yín ọ̀tọ̀ lọ̀rọ̀ tó yẹ kí ìran àdúrà tí mo gbà mọ́jú ọ̀tọ̀ ni tí mo rí ìyá Mohbad pé ó ń sun ẹkún kíkorò she need help ó ń ké pẹ̀lú pains mo wá lọ bá níbi tó dúró sí mo wá ní màmá kí ló dé tẹ́ ń ké báyìí mo ní nígbà tí ẹ̀yin náà rò ó tọrọ mo ní ṣe bí mo sọ fún yín níjọ́ kìíní àná ẹni wù mí ti bẹ̀yìn tí mi ìbá láàlá yẹn mọ́jú lénìí kí ìbínú Ọlọ́run kó dé sí mi lórí ṣùgbọ́n tí mo bá láàlá ẹ̀ mi ìgbúdọ̀ rí ìbínú Ọlọ́run torí Bíbélì gan sọ wípé má ṣe fohunkóhun búra yálà tó wà nínú omi nínú afẹ́fẹ́ tàbí orúkọ òun má ṣe fi búra lórí ohunkóhun tí bẹ́ẹ̀ yín bá jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ tán bá sọ̀tọ̀rọ̀ tí wọn bá bí ìlífẹ̀ ó ní leave them mo ní kí ló ṣẹlẹ̀ tí ìyá ẹ̀ tó ń wá ẹ̀kan mọ̀ mo ní mo sọ fún ẹjọ́ kìíní àná ó ní Wùmí ti bẹ́ẹ̀ ó wá dáhùn wípé ó ní ọmọ yẹn ló ń wò àti pé òun ò fẹ́ lùsì ọmọ mọ́ òun ò fẹ́ ṣòfò ọmọ kankan mọ́ ó láyé òkè pẹ́ sọ ní donírọ́ pé òun fa àwọn ọmọ ń sun òògùn òun fi wọ́n ṣẹgbẹ́ àbò ń pa wọ́n jẹ ó ní náà ó lásìkò tó láti stand kí ọmọ rí ìdájọ́ mo wá fà lọ́wọ́ mo wá mú lọ mo wá mú dání mo mú wọlé lọ síbi tí bàbá Mohbad wà nígbà tí mo mú wọ ibi tí bàbá Mohbad wà mo kí bàbá Mohbad dá mi lọ mo wá mú ìyá Mohbad wọlé mo ní bàbá ẹ forgive ìyá Mohbad ẹ jọ ṣe ara yín ni ẹ̀yin méjèèjì ẹ jọ ṣe ara yín ni ẹ right or no right lóòótọ́ ibi tẹ́ ẹ ní kó dúró sí nígbà tí ọmọ yẹn kú wọ́n ti padà lọ gbé lọ sí ibẹ̀ yẹn wọ́n dẹ̀ manipulate ẹ̀ kí wá sí ẹjọ́ rẹ̀ ẹ̀yin náà ti wà ní position ìyá Mohbad ńgbà náà lọ́hùn torí nígbà tí ẹ̀yin àti Wùmí jọ ń ṣe Romeo and Juliet ìyá Mohbad lẹ sọ sáàrin nígbà náà ìyá Mohbad ń take revenge ń tẹ́ ẹ ṣe fún gbà náà ń lò náà fi ń kanra sọ̀rọ̀ sí mo ní ẹ dáríjì bó bàbá Mohbad ṣe báyìí ẹ mọ̀ kéèyàn máa ṣe gbọ́nkú mo wá fi àwọn méjèèjì lẹ̀ mo ní mi ní kẹ́ ẹ bára yín sùn o ṣùgbọ́n ẹ question ara yín tẹ́ ẹ fi máa rí ìdájọ́ ọmọ mo wá bọ́ sí ojú ọ̀nà mo palẹ̀kùn dé bàbá Mohbad sọ̀rọ̀ sí woman yẹn wá ń sun ẹkún láti inú yàrá ó dẹ̀ sílẹ̀kùn mo rí kó jáde ó lọ lẹ̀ try fún ẹ èyí ọmọ tó lè gba tó lè mú ṣọ́ọ̀bù tó gba ṣọ́ọ̀bù mẹ́ta tó dẹ̀ japọ̀ fún ẹ tó ra jẹnẹrétọ̀ ra gbogbo ẹ̀ wàá mọ̀ pọ́mọ yín ò ronú àtẹ̀yìnwá ìwà tó tún ṣe ó tún wá sọ fún ẹ pé má sọ fún bàbá mi ó nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ yẹn wá kú tán ẹwà àwọn èèyàn tún wá sọ pàtùkùtùkù rẹ̀ lọ́nà ọ̀run torí pé ìyá Mohbad ò gbọ́ mo ní ìyá Mohbad ò mọ ohun tó ń ṣẹlẹ̀ wọ́n ń fi fídíò àwọn tán ṣépè fàdúrà tí wọ́n ń ṣépè fún ìyá Mohbad ni wọ́n ń kọ́ọ̀tì tí wọ́n lọ gbé fún ìyá Mohbad pé bàbá Mohbad ló rán wọn sẹ́ni inú ṣe ń bí wọ́n dẹ̀ mú ìyá Mohbad náà wọ́n ń gbé tọ̀dọ̀ ìyá Mohbad wọ́n ń gbé lọ fún bàbá Mohbad láti fi lè dàárín inú ilé yẹn rú báwo nínú ilé ṣe máa wà tẹ́ ọmọ kú ẹ̀dẹ̀ mú ìdílé yẹn ẹ̀dẹ̀ kẹ̀yìn wọn síra wọn ẹ̀dẹ̀ kẹ̀yìn ìdílé síra wọn ẹ̀dẹ̀ bójú ìdílé jẹ́ ẹ̀dẹ̀ ní justice fẹ́ wáyé ẹ̀dẹ̀ mú àwọn méjèèjì ẹ̀dẹ̀ fọ́ wọn papọ̀ ṣebí Ìyábọ̀ Òjó lẹ́ni àkọ́kọ́ Qt Abiola ẹni ìkejì Qt Abiola lẹ́ni àkọ́kọ́ tó kọ́ da social media náà wò náà wà lára àwọn actress tó dàrú àwọn actor àbí content creator tọ́rọ̀ lọ́kọ́ jáde Mr. Yomi Fabiyi you are welcome sir òun lẹ́ni tó jáde nígbà yẹn tó sọ wípé ìyá Mohbad sọ a lot nípa bàbá Mohbad ẹ jẹ́ ká ẹ má dànù ilé onílérù ṣé bí orílẹ̀-èdè ṣe fẹ́ dà ní nígbà tá a bá là ń wá ìrẹ́pọ̀ à ń wá kí orílẹ̀-èdè dá tá a dẹ̀ rò tó tá à ń support evil tó yẹ ká máa support ìwà òkùnkùn báwo lẹ ṣe fẹ́ ṣe nígbà tí odidi ìdílé méjì bá bàjẹ́ àwọn ọmọ ò bá bàbá sọ̀rọ̀ ọmọ kéèyàn bímọ mẹ́ta ìkan kú nínú wọn méjì tó kù wọ́n dẹ̀ kẹ̀yìn sí bàbá ẹ̀yin àgbàlagbà dẹ̀ wà pẹ̀lú bàbá Mohbad ẹ̀ wá blessing lọ kẹ́ ẹ lọ tọ̀ àdúrà lọ kẹ́ ẹ mọ bí àwọn ọmọ yìí ṣe máa bá bàbá wọn sọ̀rọ̀ ẹ wá bọ̀ tẹ́ ń gbé wọn ṣépè
ṣé èpè lọ̀rọ̀ wọn kàn àbí kẹ́ ẹ wá bọ́ ṣe máa orientate wọn ẹ̀ ń pọ́sì nù bàbá ẹ̀ ń pọ́sì nù ìyá ẹ̀ ń báyé ìyá jẹ́ ẹ wá gbé ya Mohbad wọ́ta ẹ wá ń gbé ya Mohbad ṣépè pẹ̀lú Àwùmí ò lè soríire mọ́ wàláì pẹ̀lú tí wúmà yẹn ṣe fún ẹ kí abiyamọ tó dé tó mọ̀ pé iṣẹ́ ọwọ́ rẹ ni ikú tó pa ọmọ rẹ̀ ó dẹ̀ bu àṣírí rẹ̀ mọ́ gbàgbé pé ya Mohbad sọ pé ní ọjọ́ Monday ó pe òun Wùmí ó ní ọjọ́ Monday ó pe ó lóun ti kọ́kọ́ pè yín ní nǹkan bí aago 12 nọ́mbà yín ò lọ torí pé òun lálàá òun rí ọmọ òun wá sáré pé ẹ bá mi double tap please òun wá sáré pè yín òun wá ní nọ́mbà yín ò lọ ó nígbà tó máa di bí after 12 to 1 Wùmí pè padà òun wá béèrè wípé ọmọ òun kọ́ ó ní Wùmí dáhùn wípé ó ń sùn yẹn ní on the 11th of September 2023 ní ọjọ́ Monday ó ní Wùmí sọ pé ọmọ òun sùn ó lóun wá ní Wùmí wá lọ gbólóhùn kan pé mọ́mì ṣe ẹ gbọ́ nǹkan ni ó lóun wá ní rárá mi ì gbọ́ nǹkan kan ṣé nǹkan kan ṣẹlẹ̀ ni Wùmí ní rárá o kò sí nǹkan tó ṣẹlẹ̀ ó wá sọ fún un pé ṣọ́ọ̀bù tí wọ́n ní kán gbà mọ́mí ẹ má wọ́rí àwọn máa gbéyàn wá wọ́n máa lọ wò ó wọ́n máa lọ ṣe kinní kan ó pa fóònù kò tí ì ju bóyá bíi ó ní kò pé wákàtí kan ni Wùmí sáré pè padà ní ọjọ́ Monday wípé mọ́mí ọlọ́mọ mọ̀ jẹ́ kó rí kú ọmọ ọlọ́mọ jẹ́ kó rí kú ọkọ ọlọ́mọ jẹ́ kó rí kú kí ló ṣẹlẹ̀ wọ́n jà níṣẹ́ òní ó wá ṣe léṣe definitely there is something happen on that Monday tí mo fi ní pé kẹ́ ẹ má ṣépè fún mọ́ woman yìí ní nǹkan kan láti sọ bọ̀tẹ́ ìdí tán fi mú ya Mohbad mọ́ra nu táwọn fẹ́ kó tú àṣírí ọjọ́ tí ọmọ yẹn kú torí ya Mohbad lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ tú àṣírí wọn pé òun pè wọ́n ní ọjọ́ Monday bọ̀ wọ́n lè rọ́rọ̀ yẹn change mọ́ lẹ́nu ya Mohbad ìyá ló ń délé òun ò bá Wùmí lé what are we saying mo sọ fún yín jọ́ kìíní àná mo ní ìyá Mohbad bàbá Mohbad tí social media bá ń fún yín lówó lẹ́nìí táwọn èèyàn help yín fún yín nìkan mo níjọ́ tí wọ́n bá bẹ́rì Mohbad tí ẹ̀ bá rí ìdájọ́ fún gbogbo tẹ́ bá ní ló máa wọlé kì í ṣèpè ṣùgbọ́n ẹ̀sọ́ mi dọ̀tẹ́ lépè ni mò ń ṣẹ́ èpè kọ́ torí wípé ọmọ yẹn jìyà ó sacrifice life ẹ̀ fún ìdílé yẹn ni ó sacrifice fún ìdílé yín torí pé ọmọ yẹn jìyà nínú ayé tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ ṣùgbọ́n ojú ẹ̀yin ìyá ẹ̀ bàbá ẹ̀ lẹ́wà tí wọ́n dẹ̀ pa ọmọ ológo mọ́ yín lọ́wọ́ ẹ fail ẹ̀ gbogbo yín lẹ ṣe mistake and nobody above mistake torí pé ẹ ní agbára kò sí owó ẹ ní olówó ẹ ní àwọn alágbára tó lè jà fún yín nígbà tí wọ́n ń ṣèkà fún lọ ikú ilé tó tún wá ń pa ìmọ́lẹ̀ ikú ilé tó jókòó tì lọ́rùn àti ìyá Wùmí torí pé ìjà tó wà láàrin ẹ̀yin méjèèjì tẹ́ ẹ̀ fi ìfẹ́ ran ya yín padà nígbà tí ẹ pẹ̀dé ọkọ àti ìyàwó lè bára wọn jà kí wọ́n pàdé ṣùgbọ́n tí wọ́n bá nífẹ̀ẹ́ yẹn kò ní ṣe dandan ní kéèyàn bá rẹ̀ èèyàn sùn ẹ lè jọ fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọmọ ológo kan ṣoṣo tẹ́ ẹ ní láti lè jà fún but kò sí space yẹn nítorí wípé àwọn olórí burúkú mọ́ ṣàǹfààní àṣànà àwọn àrò mẹ́ta yìí tí kì í dọbẹ̀ nù wọ́n ti kó sí àárín yín wọn ò fẹ́ kó wá ipò rán ní plan lẹ̀ wọ́n wá máa gbọ́ tẹnu bàbá a máa rò fún ìyá wọ́n máa ní ìyá bàbá sọ báyìí fún yín bàbá sọ nípa yín fún mi tí tọ́mọ fi lè bí ọmọ tí wọ́n dẹ̀ jẹ́ kó fi ọwọ́ kan ọmọ fún 41 days sẹ́yìn wá rò páwọn ló lọ́mọ Wùmí gbọ́mọ lọ fọ́lọ́mọ. Marita be like Maria àgòtọ́nu Joseph amabi Jésù lẹ́à Marita be like Maria àmàṣebó ṣe wùwà kò ní ṣèṣù you no fit lie sa o and na the verse bad ya o ìwọ go ní lè ṣe DNA test torí pé ò ní lè fi do am honey you no fit do am you know I know money I know no mathematics torí pé July ló wá tẹ olóòtú lóyún August 5th ló gbóyún dé oyún oṣù méjì I know no mathematics teacher wey no get money na jagbaja tisi making money every weekend me I no dey see them lórí bed mi ṣé ya Mohbad no so. Now ẹ̀san ti wá dé báyìí mo ń sọ fún yín nígbà wọn bẹ́ẹ̀ mo ní kí ó tó pé ọdún kan tí wọ́n sin ìmọ́lẹ̀ mo ní gbẹgẹdí ò gbiná even mo ní nínú oṣù yìí ó le tata ó bọ́lẹ̀ ẹ má ṣe pé mọ́ ẹ má bá yàn jà mọ́ kódà lórí Kẹ̀rímọ́ mo ní ẹ fi Kẹ̀rímọ́ lẹ̀
Kẹ̀rímọ́ ò lè dédé bọ́ta kó lábúrò òun ló mọ̀bẹ lógún pa a máa fún láwọn clue tó máa gbé yín débẹ̀ ṣé bẹ́ẹ̀ lólóbùkù ni mí ẹ ti fẹ́ fi kọ́ ọba tèmi gẹ́ ẹ lọ́dàlẹ̀ ni mí èmi iṣẹ́ èèyàn sọ̀rọ̀ tẹ́mi wá sọ lẹ́kọ́ lọ́wọ́ padà ń fọ́lò lẹ́nìí màá la ọ̀nà igbó di gágá màá dẹ̀ mú àdá àti ọkọ̀ màá dẹ̀ fi la ọ̀nà yẹn fún yín ẹ wàá kọjá tẹ́ wàá mú ọ̀nà yẹn wàá fún pọ̀ mọ́ tẹ́ni ọmọ ológo pé kò ní kọjá wáyé tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ìdí ni pé Libra ni mí alànà ni mí ẹ lè ẹ́fà láyé sọ torí pé ibi tí a dá mi sí àti kádàrá tí oníkálukú gbà wáyé afẹ́fẹ́ a máa fẹ́ re dànù a tún máa fẹ́ ibi wá fún yín bó o bá wá ṣe bí ètò bá fẹ́ nù ẹ̀ ló fẹ́ gbà ló gbà ìyá Mohbad jáde o ìyá Mohbad bínú tán o ẹ jẹ́ à play fídíò díẹ̀ ẹ jẹ́ n play ìyá Mohbad ẹ wá jẹ́ ká gbọ́rọ̀ ẹnu ìyá Mohbad nígbà tí Wùmí ọmọ àlè ni ọ́ Wùmí ló gbólóhùn kan nígbà tí Jokosne kì í ṣe pé mi ní ọ̀rọ̀ láti lè sọ o Jokosne kì í ṣe pé mi ò ní tí mo lè ṣe fún yín kò í ṣe pé mi lọ́rọ̀ lẹ́nu tí mo lè sọ fún yín tẹ́ẹ̀dẹ̀ fẹ́ ya wèrè ṣùgbọ́n èmi a máa fúnyàn tí èèyàn bá fún mi èmi a máa pọ́nyàn lé kì í ṣe nípa owó torí pé tí o bá rí ọmọdé tí ò ju bí hóró mustadi báyìí lọ tó wá rí láàrin àwọn àgbààgbà àtàwọn tó bọ́ ń bẹ̀ tí ẹni tó bá ń bẹ̀ yẹn wá fún ẹ pé wáò mo gbé fọmọ yìí oore ọlá pé olóògbé fún mi ó dẹ̀ fún mi ní màkànákì yẹn pé eléyìí tó ṣe èrè jù àwa lọ ní gbogbo ohun tí mo fi máa ń wò yín ṣe tó dáa Jókòtadé you are not a good mother but a wicked woman ṣe èèyàn rárá tí wọ́n bá ń wá ènìyàn àti abiyamọ Jókòtadé kì í ṣe abiyamọ ẹni tí wọ́n rí tán ṣépè fún nìyí dẹ̀ bí àwọn ọmọ tiyín dẹ̀ ní ìkà nínú bá yí Wùmí fún rẹ̀ jẹ́ mọ̀ tọ̀rọ̀ dẹ̀ ń parọ́ ń ta gbogbo òṣìṣẹ́ sọ lórí iṣẹ́ yín tẹ ní ìyá Mohbad jí kinní kan níbi bẹ́ẹ̀dì ọmọ ìyá Mohbad jí nǹkan níbi bẹ́ẹ̀dì ọmọ máa burú kẹ́ máa ṣí èrè gan wá lẹ́yìn gbà sọ fún so béèrè aṣọ yẹn lọ́wọ́ yín kẹ́ tó gbé fún ló gbà sọ ṣé ó béèrè aṣọ yẹn lọ́wọ́ yín ṣe bẹ́ẹ̀ yìí lè gbà sọ fún sẹ́yìn kọ́ gbà sọ fún ẹ̀yin lè gbé aṣọ fún ìyá Mohbad ò tọrọ aṣọ lọ́wọ́ yín ẹdẹ mọ́ gbà wípé ìyá Mohbad náà kú ti kọrin sásangélé so béèrè lọ́wọ́ yín sóre tán lóṣòdì that is why tó fi jẹ́ pé èmi ò kí dúró nídúró wípé ohun tí ènìyàn bá fẹ́ ṣe àbí tó bá fẹ́ jẹ ó lójú ọ̀dọ̀ àwọn ènìyàn tí ẹ̀wọ̀n ẹ̀dá kan gbúdọ̀ lọ tó jẹ́ wípé ẹ gbúdọ̀ wà kéfù nídìí àwọn tí ó ṣoore tán tí wọ́n jókòó tì lọ́dọ̀ tí wọ́n ní jẹ́ kẹ́ ẹ rí mú mi tán bá rí lọ́dọ̀ ẹlòmíì ara ta wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣìrègùn tán ṣe léyìn lórí irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn má lọ sírú ọ̀dọ̀ wọn torí inú bondage kan ló ti kúrò tó bá try láti wọnú another bondage you're on your own ni you're on your own kì í ṣe irú ọ̀dọ̀ àwọn jókòó yìí ṣoore fún yàn tán nígbà tó bọ́ tàǹtọ́ tẹ́ ẹ bá rántí sẹ́rí ìyá Mohbad yẹn níjọ́ kan wọ́n sọ wọ́n ní ìyá Mohbad sick wọ́n wá lọ gba dókítà náà wá sórí tómi àbí láìtàn tèmi wípé ọ̀rẹ́ ìyá Mohbad why ti Nigerian police why tán ṣe bẹ́ẹ̀ yẹn why ti Nigerian police tí wọ́n ń wúwú wáyé kí ló dé tí Nigerian police ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yin lọ́ọ̀yà dẹ̀ wà nílùú ẹ̀yin olówó bọ̀rọ̀ kìíní ẹ wà nínú ìlú ẹ bí mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú fan méjì mo dẹ̀ tó ń láàgùn ṣé ẹ mọ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ fún yín nígbà tí ara ìyá Mohbad ò yá tẹ ló sick serious sickness yẹn ga gan social media náà tí wọ́n ń béèrè nọ́ọ̀sì dókítà tí ó tọ́jú ìyá Mohbad ya wèrè gan o ẹ̀yin èèyàn ṣí èrè gan o orí social media lẹ ti ń béèrè dókítà tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé quack nurse auxiliary ló tọ́jú ọmọ tẹ́ẹ̀lógún lọ́bẹ̀rẹ̀ tó pa tó wá ń wá auxiliary míì wá tí ìyá Mohbad ò gba ilé ìwòsàn lọ
why tẹ́ jẹ́ kí ìyá Mohbad lọ sí hospital ẹ̀yin èèyàn burú gan o ẹ wá nìkan lọ máa tọ́jú ẹ̀ nínú ilé ló bá di dókítà alábẹ́rẹ́ ajá àwọn dókítà tó ń tọ́jú ajá fẹ́ dókítà ló wá lọ rè tọ́jú ìyá Mohbad nílé kí dókítà gan mọ́ ti bóyá ká má ó ṣeéṣe kí ìyá Mohbad gan èmi mọ̀ pọ́n tiẹ̀ ti fún wọn ní gbómú mọ́ wọ́n ti máa ń fi nǹkan sínú oúnjẹ fún ìyá Mohbad torí ọjọ́ tí Tẹ́mi máa gbé ìyá Mohbad jáde tó máa kọ́ ṣe pé tí ìyá Mohbad kọ́kọ́ máa kà lórí show ẹ lọ wo bí ìyá Mohbad ṣe ń jọ́nà bí ẹni tí ń kà ní bí ẹni tó ti mú nǹkan tí ẹni tó ti mú nǹkan wọ́n sọ pé kò dákẹ́ ó continue ni. ẹjọ́ kí lẹ fẹ́ gbà ẹ̀yin náà lẹ mú ìyá Mohbad tẹ́ ẹ gbé wá sí social media tí ìyá Mohbad ò mọ̀ wípé wọ́n wá ba ayé òun jẹ́ ni ìyá Mohbad wà láyé wọ́n ń sọ lójú ìyá Mohbad pé Blessing bàbá rẹ̀ ń bá a sùn ìyá Mohbad dákẹ́ pa síbẹ̀ ó sọ̀rọ̀ Blessing wọ́n ní bàbá ẹ̀ ń bá ẹ sùn ó bọ́ta kó o wá sọ̀rọ̀ sáwọn tó sọ ó dẹ̀ ń sọ̀pọ̀tì Wùmí àwọn tó láwọn ń jà fún Wùmí ní bàbá ẹ ó ń bẹ ẹ sùn ìyá Mohbad àwọn tó ń jà fún Wùmí fẹ́ ba yí ọmọ ẹ jẹ́ ó sọ̀rọ̀ ìjọ tí Tẹ́mi ti ń já ó ti pẹ́ tí Tẹ́mi ti ń rìn ìyá Mohbad bọ̀ tó ti kọ́kọ́ ń ta sí ìyá Mohbad kan ti ń sọ̀rọ̀ sí have every video tán kọ́kọ́ ti ń ta sí ìgbà ẹ lára ti ń fún mi pé ìjọ tó bá máa jáde tán fún woman gbẹgẹdẹ agbiná níjọ́ tí ìyá Mohbad lọ sórí Punch News wọn mọ̀ pé ìyá Mohbad lè lọ bẹ̀ ìjọ náà wọ́n ti ń ta sí níjọ́ náà pé kí ló ti ìyá Mohbad torí àwọn ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ lórí Punch yẹn ọ̀rọ̀ yẹn gbẹgẹdẹ wọn expect ẹ̀ pé ìyá Mohbad lè sọ débi pé ló ń ka ọkùnrin mọ́ Wùmí nínú yàrá matrimonial bedroom Mohbad pé ta lẹ́ni pé Wùmí sọ pé manager ni tí ọmọ òdẹ̀ sí nílé ṣùgbọ́n torí pọ́n náà fẹ́ ṣe DNA test bàbá nínú pé kán má ṣe DNA test wípé àwọn làwọn lọ mọ́ gbà oníyà Mohbad ló dúró lé lórí àwọn àṣírí mi wà tí ò yẹ kí ìyá Mohbad tún jọ́nà ó tú síta ìgbà yẹn ló ti yẹ kí káwọn èèyàn mọ̀ pé nǹkan kan tí iná ti ń jó lábẹ́lẹ̀ ẹ wá dúdú owó tí wọ́n gbà fún wọn tán gbé envelope wá ẹ bá mi double tap tí wọ́n gbé ẹ̀wọ̀n envelope tí ẹ pé àwọn kí náà porúkọ wọn àwọn honorable tán gbé wá pẹ̀lú àwọn ìyá Mohbad gbogbo àwọn MC Olúọmọ àwọn Pasuma tán náà fún wọn ní 1 million àwọn owó ìdá tí ìyá Mohbad ò fi lè rí owó hospital láti lè lọ rè tọ́jú ara rẹ̀ nílé ìwòsàn tó wá dé pé social media náà tún ti ń gbalé fún wọn gbogbo owó tó ń pè fún àwọn àdúràdà tó fi di wípé social media náà ti ń donate fún àdúrà tí ìyá Mohbad lóhun tó fi kún owó òun lọ fi gbalé fàdúrà àwọn owó ìdá ẹ ti mọ̀ wípé ìmọ́lẹ̀ ń bínú sí yín kò sí tẹ́ ẹ lè kójọ ó máa wọlé ẹ tí ìsìn Mohbad nìyẹn o owó tẹ́ ń rí ẹ mọ bó ṣe ń lọ ọmọ ìyá máa gbà sọnù ni nítorí wípé tẹ́ ẹ bá wá ìdájọ́ òdodo fún àgbàdànù ní ọwọ́ yín ẹ pín gbogbo wọn pínwó náà àwọn ọ̀nàrẹ́bù gan ò tí lọ tí dàrósà gbogbo ti ń lọ envelope yẹn mọ́ra wọn lọ́wọ́ ṣe bówó náà pín fún wọn tán fi ní everybody shut up Wùmí ò ṣe èèyàn o lóòótọ́ ìyá Mohbad ṣe tí ò dáa láti stand by you and kì í ṣe fault ẹ̀ torí pé kò fẹ́ lose ọmọ bọ̀ tó bá jẹ́ èmi ni mi ní stand by you máa yà stay lórí ọwọ́ mi tí bá ṣe mi ìyá ní sùn kankan ni máa yà máa wòran ṣùgbọ́n tó wá ń gbé jáde ìyá àti ẹ̀ ń bẹ́ẹ̀ bí tó kórí burúkú sí tó ti ń gbádùn ìyá ẹ̀ ń bẹ́ẹ̀ tó ti ń ṣe òṣì nílùú tó wà pẹ̀lú a lot of money tán ló wà nínú àkáǹtì ilé tí ọmọ yín kọ́ wọ́n dẹ̀ ń gbé ilé yẹn tà torí kán lè gbá game wọ́n wá ń pè ya Mohbad wọ́n ń pè yín pé wọ́n fẹ́ dẹrù Mohbad síta torí pé kán má bàa sọ pé àwọn náà nílé wípé kán lọ kó ẹrù wọ́n fẹ́ da ẹrù Mohbad síta Wùmí ó dẹ̀ lóò nífẹ̀ẹ́ Mohbad Wùmí ló gbólóhùn kan fẹ́ da ẹrù Mohbad síta torí pé olórí burúkú ni ọmọ Wùmí ó jẹ ìyà kan wà lẹ́wà wá sí báyìí ò ní rẹ́ni rẹ̀ lẹ́kún ò ní rẹ́ni ra ẹkún rẹ̀ ò ní rẹ́ni rà ẹ́
ní ẹkún nígbà tó bá bẹ̀rẹ̀ tí iná Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní jó ẹwà wà. Má take it, má repent o. Torí Ọlọ́run ti ṣí àyà rẹ lébi ti Fáráò. Ṣùgbọ́n nígbà tí ìbínú Ọlọ́run bá dé sí ọ, wàá parun ni ti gbòǹgbò tí Tomiland Bridge tó lọ́pọ̀ ẹ fẹ́ sọ ẹ́ síjò ní ibẹ̀ lọ́pàá lọ kó sí. Tomiland Bridge yẹn lọ́pàá lọ kó sí. So nígbà tó bá débẹ̀, wàá wá kó sínú ẹ̀, wàá wá kúrò, wàá máa bómi lọ. Omi á wá máa rú ẹ̀ làwọn ẹja, á wà pín ẹjẹ, á wà pín ẹ. Wọ́n fi ẹsẹ̀ sàárà fáwọn ẹja, àwọn ẹja tí ó ti gbà bọ̀dẹ̀, wọ́n kàn fi ọṣẹ sàárà fún un. Torí yà ó jẹ ṣégè sí ọ lára. Ẹja analyze fídíò yìí. Bọ̀, ẹja analyze fídíò ìyá Mohbad àti Wùmí. Bọ̀, ẹ bá mi double tap, tá bá ti ń play ẹ máa double tap screen yín. Ẹ má kàn dédé mọ́ wò wá. No, ilé kan. As you dey sweet us, you dey pain them. As you dey sweet us, omo, you dey pain them. Wow. Everybody go and follow me. Bo ni mo ju fídíò sí. Mi mọ̀ tó fà tínú mi o, inú kan ràn mí ṣá. Inú yẹn worry mi gan ni. Sorry. Ẹ bá mi double tap your screen. Ṣó ń lélẹ̀. Orí mo ní fídíò gan tó pọ̀ lọ́wọ́. Ṣó ń lélẹ̀. No. Ẹ bá ń send fídíò yẹn sí mi. Orí phone tí mò ń lò yìí ló wà ṣá. Ṣé kí n sáré send ẹ̀ sórí phone kejì ni. Orí phone tó wà lọ́wọ́ mi yìí ló wà. Orí phone yìí ló wà. Phone tí mò ń lò yìí. Orí ẹ̀ ni mo download ẹ̀ sí. Ẹni tó bá ní fídíò yẹn kó send ẹ̀ sí mi. Jẹ́ kí n tiẹ̀ máa wá lọ́sìn. Má worry. Máa wá lọ́sìn. Orí phone tó wà lọ́wọ́ mi yẹn ló wà. Ẹ bá mi kàn send ẹ̀ sí mi. Ṣé kí n fi bọ̀. Ìyá Mohbad sọ̀rọ̀ lẹ́ni. Ó pariwo gan èpè. Ó ti fún gbogbo wọn lépè pa. Ẹ bá ń gbọ́ èpè pọ̀, èpè lábí, ó dàbò wọn wìrìwìrì. Ẹ double tap. Bọ̀. Tó bá ti sórí fóònù tí mò ń lò yìí ló wà. Mo máa check ẹ̀ sí tó bá jẹ́ bẹ́ẹ̀ ló wà. Because mo download ẹ̀. Orí fóònù ọwọ́ mi ló wà o. Fóònù tí mò ń lò yìí ló wà o. Bó ni mo ṣe fẹ́ ṣe? Orí fóònù yìí ló wà o. How can I do it now? Báwo mo ṣe fẹ́ ṣe now? Bíu, bọ̀. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ó ga jù. Lọ, ìyá Mohbad. Ìṣòro. The sweetest, dependent. The sweetest, dependent. Ẹ jẹ́ kí n send ẹ̀ sórí fóònù tó wà lọ́wọ́ mi. Ẹ jẹ́ n send sórí fóònù tó wà lọ́wọ́ mi. Bọ̀, ẹ jẹ́ n send ẹ̀ sórí fóònù. Ẹ fún mi ní ìṣẹ́jú kan. Ẹ jẹ́ kí n send ẹ̀ sí orí fóònù yẹn. Phone on download lọ́wọ́. Ẹ jẹ́ kí n send ẹ̀ wá sí orí. Mo tiẹ̀ ti rí bí. Ẹ jẹ́ ká gbọ́. Àdúrà tó ga lé sí ọmọ mi, ilẹ̀ máa mú mọ́ mi o.
halẹ̀ mi torí pé mi ò kó ẹrù. ẹ dọ́bútà. Chingu àti ẹfẹ́ bá Mọ́ọ̀mù mi fẹ́ ní kí wọ́n lọ sí èsì mọ́ọ̀mù sí mi. Èmi dúró sí mọ́ọ̀mù ní ọkàn kan àti inú kan àti òdodo. Mọ́mì. Tí ọlọ́dà mi máa dá fún gbogbo wọn. Mọ́mì. tẹ ẹ bá gbọ́ ohun tí ìyá Mohbad sọ ń bẹ̀ yẹn Hold on. tẹ ẹ bá gbọ́ ó ní ọmọ wù mí tì mí kí n wá lọ kó ẹrù kí n wá lọ tú èsì. Báyìí pé wọ́n padà. Màmá. ìyá Mohbad ò gbà mọ́ ó wúmà yẹn sọ. Àdúrà tó gba ilé ṣe ní pé mọ́ọ̀mù mi. Ilẹ̀ máa mú mọ́ọ̀mù mi o. àdúrà tó gba ilé ṣe bó pe ọmọ wù mí. Èmi torí pé mi ò kó ẹrù. Chingu àti ẹfẹ́ bá Mọ́ọ̀mù mi fẹ́ ní kí wọ́n lọ sí èsì mọ́ọ̀mù sí mi. Èmi dúró sí mọ́ọ̀mù ní ọkàn. sẹ́ngbọ́ ó ní kí n wá lọ tú èsì ọmọ wù mí tì mí wù mí ó ti ìyá ọkọ ẹ ẹgbẹ́ ṣe ń fira yín ṣẹlẹ́yà lórí social media ọdún kan ò tí ì pé o. Ọ̀kan àti inú kan àti òdodo. Mọ́mì. Tí ọlọ́dà mi máa dá fún gbogbo wọn. Mọ́mì. Ẹ má Gbogbo àwọn tó ń ṣẹ́pẹ̀ fún mi. Hold on. Wọ́n máa gba ẹgbẹ́ wọn padà. Màmá. Torí wọn ò ní tí èmi sí wàhálà báyìí torí pé mo dúró sí. Mo ti tábà mọ̀ pé mo dúró sí. Mọ́mì. Kíkú wa lọ bá jòsì go bẹ́ta. Mọ́mì. Ìkú ẹrù mọ́ọ̀mì ọba sọ pé wọ́n ti kó gbogbo ẹrù lé. Mọ́ọ̀mì wá mi ò sí lẹ́ngbọ̀ngbà tó wá kú ẹrù. Wọ́n dá owó fún ọmọ ẹ tó fi gbà lẹ́yìn. sẹ́gbọ́ wọ́n dá owó fún àdúrà tàdúrà fi gbalé ṣé Mohbad ò lówó lọ́wọ́ nínú àkáǹtì Kẹ̀rímọ́sà testify sí owó gbogbo tẹ́ ẹ̀dẹ̀ fi ṣe òkú owó tí Davido fún yín ni ẹ̀dẹ̀ gba millions ń ta owó tó wà ní owó inú àkáǹtì Mohbad ńkọ́ owó tí gbogbo yín pín ibo lowó yẹn wà ẹ ti náà nínàkúnà tán àbíjọ́ wo ló kú kò ìmọ̀ ìpọ́dún kan gbogbo owó tán pín fún yín tán fi ní kẹ́ ẹ shut up owó mẹ́numọ́ tí wọ́n fún gbogbo yín ibo lowó náà wá dé dúró báyìí ẹ̀yin ará mi nínú Olúwa ẹ̀yin ọmọ ìjọ mi hallelujah o agogo gbàlàdà agogo mi pẹ̀lẹ́ máa mí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ẹ̀yin ọmọ ìjọ hallelujah o ọmọ ìpọ́dún kan kẹ ẹ dákun àwọn owó tán ń pín tán ń pín fún tó gbogbo wọn ń pín mílíọ̀n tá à ń gbọ́ online ẹ dákun bo lowó wọ̀ ọ̀lẹ̀ sí. Wọ́n dá owó fún ẹnìkan ló fọmọ ẹ lọ́wọ́ tí mo fi owó kún tó fi gbálé. ìyá náà ló ń fowó kún tó fi gbálé ẹnìkan ló dáwó fún ìyẹn mi pé àdúrà orí ṣe ń gbáyé pẹ̀lú bọ́n tún ṣe sọ́pọ́ọ̀tì Wùmí tó kán dẹ̀ mọ̀ pé sí ọwọ́ ọ̀rẹ́ ni tó ṣẹlẹ̀ sí ìmọ́lẹ̀ Wùmí ò wá lẹ ṣàánú wọn kó dúró tì ìyá ọ̀rẹ́ àti bàbá àti ọmọ ọláìmoore ni Wùmí ohun tó lè dalẹ̀ ọmọ ìyá rẹ̀ sóò ní ò lè dalẹ̀ ará àta àwífún yín àbẹ́ àwífún yín ọ̀ọ́bì mo ní Wùmí ìṣẹ́ni tẹ́ ẹ lè gbára lé ìyá Mohbad mo ní use and dump ni Wùmí máa fi ẹ́ ṣe Wùmí ò nífẹ̀ẹ́ rẹ torí nǹkan fẹ́ kó o ṣe òun náà ṣe mú ẹ wọlé sínú géèmù yìí and they will use you and dump you inside the gutter tí ò bá mú ẹ̀mí rẹ lọ ni mo ṣe ń pè ẹ́ nígbà tí mo rí ìnà yẹn sí ẹ tí mo lálàá ẹ pé mo rí tí wọ́n na ìyá Mohbad dẹ̀ sínú ilé o tí wúmà yẹn ò lè gbápá gbẹ́sẹ̀ o nínú àgbàrá ẹ̀jẹ̀ tán nà yánmayànma nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin wọn tíjà yẹn fi dé torí kí ìyá Mohbad má bàa tú àṣírí wọ́n lọ nà mọ́lé wọ́n lù ú débi pé wúmà yẹn ni mo pariwo fún ẹjọ́ náà wípé ṣọ́ra iná ń jó lórùlé lọ́wọ́ má dìfẹ́ǹdì Wùmí mọ́ níta fi Wùmí sílẹ̀ má sọ̀pọ́tì Wùmí mọ́ níta fi Wùmí sílẹ̀ double tap. Mi ò sílẹ̀ mò ń pe àdúrà wọ́n pe àbúrò mi pé kó má da ẹrù Mohbad síta àwọn náà ṣàǹgùn pápá fẹ́ dẹrù Mohbad síta. ṣẹ́ngbọ́ lẹ́nu Wùmí wọ́n fẹ́ dẹrù Mohbad síta ní ilé tọmọ ọlọ́mọ rà fúnra rẹ̀ ẹ wá ń fìyẹn sakara àwọn òbí rẹ̀ wípé Mohbad kan ló nílé ẹ fẹ́ dẹrù Mohbad síta ẹ̀yin èèyàn máa ya wèrè máa burú gan o ẹ fẹ́ dẹrù Mohbad síta ẹ̀ẹ́dẹ̀ ṣàánú ìkúnlẹ̀ àbíyamọ pẹ̀lú bí ọmọ yẹn ṣe jìyà tó pẹ̀lú gbogbo owó tí ọmọ yẹn ní
ẹ fẹ́ dẹrù rẹ̀ síta ẹ fẹ́ dẹrù rẹ̀ síta mọ̀mí ẹ́díìtì ẹ káàbọ̀ mà ẹ fẹ́ dẹrù rẹ̀ síta ìyá lòun ò sí nlé ṣe lẹ̀ ń pè òun á pe àbúrò òun pé wọn ò gbúdọ̀ dẹrù Mohbad síta o so Wùmí ò lè lọ gba ilé nínú owó tó wà ní ọwọ́ rẹ̀ kán tiẹ̀ lọ gba bóyá bíi a room self-contained kí wọ́n kàn páàkì gbogbo ẹrù Mohbad síbẹ̀ náà ṣùgbọ́n torí pé ẹ fẹ́ ta lé yẹn kí wọ́n má bàa nífura ẹ wá láwọn onílé fẹ́ ta lé mo fẹ́ béèrè lọ́wọ́ yín owó ọdún kan ok káàtì ẹ̀ wá assume ẹ má bá mi la ọ̀rọ̀ yìí o let's assume pé Mohbad rẹ́ǹtì ilé yẹn ni ilé tá à ń sọ nípa rẹ̀ tán rẹ́ǹtì yìí nínú Nàìjíríà ọdọọdún náà máa ń sanwó ilé kìí ṣe every month ní Lẹ́kì ọdún kan ni nínú Nàìjíríà ọdọọdún nílé tán bá rẹ́ǹtì ilé lọ́dún ọdọọdún náà máa ń ṣe ilé tán máa ń sanwó ẹ̀ torí ilé tá à ń sọ wọ́n ní 175 million nílé yẹn kò dẹ̀ lè possible kéèyàn gbalé 175 million kẹ́ni kó máa sanwó lóṣooṣù báwo ló ṣe wá di pé nígbà tí ìmọ́lẹ̀ bí ọmọ torí ilé yẹn ẹlẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ gba ilé yẹn ni according to you Mohbad ṣẹ̀ṣẹ̀ ra lé ni ẹ wá ní ó ṣẹ̀ṣẹ̀ gbá ni so tí ìpín ọdún kan nínú ilé yẹn kò ìpín oṣù mẹ́fà nínú ilé tá à ń sọ yìí ni ìmọ́lẹ̀ jáde láyé báwo ló ṣe wá di pé ó fẹ́ da ẹrù rẹ̀ síta ẹ rí pé géèmù nìyẹn ẹ dọ̀bù tápù ẹ ní ṣòfò ọmọ ayé ò ní fi iná ọmọ jó yín ológun ọmọ ilé yín ò ní pasán ayé ò ní pọmọ ológo yín ayé ò ní sọ yín sínú gbèkùn ayé tẹ́ ẹ̀ fi ní rí ìtọ́jú àwọn ọmọ yín àwọn tí ó sọ yín sínú gbèkùn kóhun tí ó dé báyìí tí ò ní jẹ́ kẹ́ ẹ rí ojú inú àti tìta lè fi dìde sí ogun tó bá ń ja ayé àwọn ọmọ yín kẹ́ ẹ sán ṣòkòtò yín líle ọlọ́ọ̀ni jó dé báyìí tí àwọn ọmọ yín bá ń kọ̀ǹpléènì fún yín pé nǹkan báyìí làwọn ń go through nínú ayé nínú ìgbéyàwó ẹ má dúró ẹ dìde tán ní àṣẹ abiyamọ ẹ má máa ṣe mú wá fún ọmọ ẹ gbìyànjú láti máa lè dìde ìmọ́lẹ̀ pariwo kì í ṣe pé kò kígbe o ó kígbe sí ọlọ́pàá òsánú ó kígbe fún ẹbí àtàrà kò sẹ́ni tó dìde fún ìmọ́lẹ̀ pariwo tójú ẹ̀ ń rí lọ́wọ́ Wùmí ṣé bàbá ò testify sí tí Wùmí tí Mohbad ò bá pariwo fún wọn òun ló pariwo fún yín bàbá ló sọ níta ó ní Wùmí fòògùn oorun sínú oúnjẹ fún òun jẹ á lọ ṣe sìnà á lọ dóbò bí according to ẹ̀gbọ́n rẹ̀ òbò náírà ayé ò ní pọ ọmọ ológo yín sọnù ẹ̀yin náà ò ní kú ní kíná fọ́nsú ìjà ayé ò ní borí ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológo gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá iná ọmọ ò ní jó yín gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá mo ní iná ọmọ ò ní jó yín ayé ò ní fi ọmọ dá yín lóró ọ̀run ò ní kan yín lẹ́yìn ọ̀kan ayé ò ní pọ̀ ọmọ yín ò ní rìnrìn kùnrin débi tí ó kàgbà kó ìran Wùmí ọmọ tẹ́ ẹ bí nínú ayé àti ẹ̀yin tẹ́ ń wọkọ tẹ́ ń wáya ẹ ní pàdé alágbàkó èèyàn bíi ti Wùmí àti ìran àti ìyá rẹ̀ ọmọ yẹn kígbe nígbà tó wà nú ayé ó ní Wùmí ní mí lára ó pariwo fún bàbá àti ìyá ó ní Wùmí wọ́n ń jẹ mí o wọ́n ti ń mú mi gbẹ o wọ́n ń fa ẹ̀jẹ̀ mi mú o ikú ilé tí obìnrin tàbọ́kùnrin tí ogun bá ń bẹ ní ìta fún ọkọ tàbí ìyàwó tí ọkọ tàbí ìyàwó tí ogun bá ń lé bọ̀ láti ta títí inú ilé bá dúró gbẹngbẹng ogun tìta ò ní ríbi wọlé ṣùgbọ́n ogun tinú ilé gan ju tìta lọ nígbà tí ogun àwọn mẹ̀rẹ́kọ́lẹ̀bẹ̀ bá ń lé ọmọ yẹn bọ̀ tó tún délé tó yẹ kó sùn kó sinmi ìyàwó agbéwèrè dìde á frustrate ẹ ọmọ ò ní lè sùn wọra ó di pé ọmọ bẹ̀rẹ̀ sí ní lose memory ọmọ yín ò wá òkè nínú ara rẹ̀ ọmọ yín ò oúnjẹ gan àti oúnjẹ jẹ kò sí Mrs. Oníndómì ni wọ́n ní Wùmí ò kì í ṣe ẹni tó kì í ṣe ìyàwó tó mọ bọ́n ṣe ń dáná ọ̀rọ̀ jollof rice ó ṣe Kẹ̀rímọ́ ló sọ̀rọ̀ yẹn gbà náà ó kọ̀ láti wọ́n lọ inquest ni Wùmí sọ̀rọ̀ ni Kẹ̀rímọ́ sọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ ṣe birthday ó ní Wùmí gbédé court
Wùmí ò kìí ṣe spending ní Wùmí ò kìí ṣe ẹni tó máa ń dáná kìí ṣe obìnrin tí ń dáná oúnjẹ fọ́kọ pé táwọn bá tiẹ̀ fẹ́ jẹ pàdúrà ló tó máa ń dáná gbà míì bí ò bá dáná àwọn olọ́ra ń jẹ ń tà Wùmí ò mọ̀nà dá nígbà kan jọ ń wà lọ́nà nu ìyá wa ń kígbe báyìí iná ń jó ní abẹ́ rí pé ìyá Mohbad sunkún ni ìkorò ni wọ́n láti kútúkútúkú tẹ́mì ló Tọ́lání ló kọ́ sọ̀rọ̀ yẹn káwọn tíìmù ẹ̀ tó padà tó sọ àwọn Tọ́lání ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹn níjọ́ Tọ́lání ló kọ́kọ́ sọ tó ní lórí Paparano ó ní àtúkútúkú Mohbad lọ́nà ọ̀run ní Tọ́lání olórí burúkú mọ́ sàǹfààní olójú bí ojú ẹ̀rẹ̀ lẹ́sẹ̀ tínrín ẹlẹ́nu gbọ́ọ̀rọ̀ alára gbẹ olóbùkú ọmọ ṣebí ìyá Mohbad tún support olórí burúkú yín a wí fún yín mọ́mì tó ń pè òun pé Jókòtadé ní mọ́mì Jókòtadé wá ń fi ń ṣe lẹ́lẹ́yà nítorí pé òun make away mọ blogger àti bàbá àti ìyá mo ní social media you don't know them ẹ má fọ̀rọ̀ yín lọ sí social media ẹ má kiri láìlé social media they will destroy you tó o bá wà careful máa gbọ́. rẹ̀ ṣòfò ní ṣe bọ́ lábúrò ṣé mo ní kí wọ́n yìí má jogún ọkọ ẹ̀ ní wọ́n sọ pé mo fẹ́ jogún wọ́n ṣe pèlè mi lórí àgbà bí wàdà fún ọ kí wọ́n ṣe má pè mí mọ́ o lórí ọ̀rọ̀ yìí. ṣẹ̀rí kan tí láyà dùn làṣà tí kò mọ̀ sí bẹ́ẹ̀. tí wọ́n ṣépè fún mi tí wọ́n ṣépè fún láyà dùn flat tí àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ gbogbo wọn. ṣẹ̀rí kan tí láyà dùn làṣà tí kò mọ̀ sí. Mọ́mì. Mo mọ̀ pé tí àwọn èèyàn ṣe fún mi. Gbogbo nǹkan tí wọ́n ti ṣe fún pápátá torí mọ́ mi ni. Mo jẹ̀ tí wọ́n ti yan ọkọ̀ àṣìlú kan. Ó ní Mohbad máa dá fún gbogbo wa. Ẹlẹ́dàá pàtó máa dá. Ọjọ́ tí mo bí máa dá. Fún wọn pẹ̀lú kan tó fojú mi rí. Ìgbà tẹ fojú ti pẹ́ tó. Tẹ báyẹ̀ jò sí jẹ́ tó. Ẹ wá padà sí mi lórí. So ìyá Mohbad gan mọ̀ pé wọ́n fún bàbá Mohbad gbẹ. Ó ní wọ́n fún bàbá Mohbad gbẹ tán fún dòsí gbẹ tán wọ́n wá ó tí mọ ní wọ́n pàǹsì lé ẹ lọ sọ wá ní Wùmí ni wọ́n fi kásẹ̀ tó lẹ̀ Wùmí náà máa fi kásẹ̀ tó lẹ̀ gbogbo tó wà láàrin iná máa tú nígbà tí ń tán ń jẹ tí wọ́n bá rí mọ́ kò tí rí nǹkan. Àjọ tí máa dá fún ẹ lọ́wọ́ sí pé mo ṣe kàfẹ́ ní kókò sí gbangba ó ní àwọn ní abí ayé rẹ̀ ó ní láyájọ́ sí àfihàn abí ayé rẹ̀ ó ní wọ́n ṣe mí lóore ni gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ ṣe mí lóore ní abisẹ́sì pẹ̀lú oṣù mọ́ọ̀mì àṣeyọlẹ̀ ìta torí pé mo ní pẹ̀lú oṣù mọ́ọ̀mì náà inú mi jù wọ́n á fi ara sí i sọ́dọ̀ ẹ wá ṣẹ́gun ọba ẹ wá pọ́ sí ìṣépè fún mi bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ fún mi ní ìlọ́po méje àdàbí. ó ti ń ṣe tipẹ́ ìyá Mohbad wọ́n ti ń ṣe yẹn tipẹ́ wọ́n ti ń fi ìyá Mohbad ṣẹlẹ́yà tipẹ́ wọ́n fi ṣẹlẹ́yà náà sọ wípé pé wọ́n lè mú nǹkan kan lára bàbá Mohbad pé torí ìyá gan ti fẹnu ara rẹ̀ sọ pé bàbá kọ́ ló ní ṣe bọ́n bí bàbá ṣe ìyá Mohbad ṣe ń ṣàgbèrè kiri wọ́n ti ń fi ṣẹlẹ́yà tipẹ́ ó mọ̀ ní torí wọn wá gbé yẹn fún ẹ ó mọ̀ pé tírélà tó gbá àárín yín kọjá lẹ́nìí làwọn àṣírí kan ṣe wá bá ọ wọ́n ti ń bú ẹ tipẹ́ ìyá Mohbad tó bá mọ̀ wọ́n ti fi ẹsẹ̀ lẹ́lẹ́yà tipẹ́ náà ti yín jẹ wọ́n yín jẹ fún ẹ wọ́n yín jẹ fún ẹ tó yẹ kó o ti ṣọ́ra. wọ́n lè kalẹ̀ lọ́la o ṣùgbọ́n lọ́wọ́ tí mo sì dúró báyìí. Ọlọ́run jẹ́ kẹtalẹ̀ ó tó. ẹ bá máa mú lọ́ta ìwọ̀n kan lè ṣẹlẹ̀. Mọ́mí kọjá ìfojú mi rí. Mọ́mí. Ẹ̀kọ́ tí wọ́n ṣe fún mi, mọ́mí tó bá sí tàbí ọmọ lọ́kú ẹrù. Wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ nílé àdúrà o. Mọ́tò kò sí ọ̀rọ̀ tí mo máa ń sọ ẹgbẹ́ mọ́tò. Mọ́mí mi ò sọ pẹ̀lú kẹrù ẹ̀ ó dùn. Ó ṣàlọ́ fún mi dáa. ó gbúdọ̀ gbà. Nígbà tó ṣẹlẹ̀ tí mo máa ń rí ọmọ yóò ṣe rí. ó gbúdọ̀ gbà. Ṣé ní dìbò? Ẹni ọba tẹ̀ ṣe fún mi. Mọ́mí. Ẹni ojú ọ̀tí ọmọ yìí. Má dáhùn. Ojú ọ̀tí àwọn ojú ọ̀tí wọn. Gbogbo ẹbí dà nínú. Kí ló ṣe ojú ọ̀tí? Gbogbo ẹbí náà dà nínú. Ojú ọ̀tí pẹ̀lú ìlú ọ̀kọ̀ ìlú kan máa bá kú. Àdàbí kàkàkà. Mọ́mí. Àní níbi tó le dé ìyá Mohbad sick wọ́n ló rẹ̀ gan kí ló tẹ́kì Wùmí láti gbé ìyá ọkọ ẹ̀ lọ sílé ìwòsàn àwọn ará àtàná wa náà ń ṣe lórí social media online náà wá gbéyàmọ́ wá ń wá dókítà lórí social media láìsí pé kò sí hospital
ní Ìkòròdú tán lè gbé ya Mohbad lọ quack nurse kan iná lẹ pè fún ọmọ ẹ tún lè ṣe yẹn ẹ bẹ̀rù torí pé wọn fẹ́ kí ya Mohbad súnmọ́ anybody mo náà ti inject nǹkan sínú ara ya Mohbad ìgbà tó bá máa ṣiṣẹ́ ní ara rẹ̀ wàláì ò ní rí tó wọ́n fẹ́ pa yín ni mo ṣe pariwo náà ní ìgbà náà pé kí bàbá má gba nǹkan jẹ tẹ́ bá rántí torí kò sọ̀rọ̀ tí mo sọ tí ò kí wá sí mo ṣe báyìí mo ní kí bàbá má gba nǹkan jẹ kó má gba nǹkan mu lọ́wọ́ èèyàn kó wà careful kódà tó bá lọ ṣe interview kó má gba nǹkan kan jẹ lọ́wọ́ anybody má gba nǹkan kan jẹ tó bá ń lọ bìkan ra omi ẹ dání èlò náà ń ta omi rà á dání fún rẹ mo pariwo tó mo ní bàbá kó má ẹ má gba nǹkan jẹ torí wọ́n máa poison yín díẹ̀díẹ̀ tí ò ní ṣiṣẹ́ kíákíá a kàn máa ṣe yín ẹ kàn máa lọ sílé ìwòsàn díẹ̀díẹ̀ ni tẹ́ẹ̀dẹ̀ ní mọ̀ pé nǹkan tán ti fi sínú ara yín ni ẹni ìyá wa lọ kú tú ẹ dànù àbọ̀rọ̀ nǹkan nì àṣeyà Mohbad ń ṣàìsàn lábẹ́ńlẹ̀ wọ́n lára rẹ̀ gun òyà wọ́n lára rẹ̀ òyà ṣẹ́yìn mọ́ tán ti fún jẹ ṣẹ́yìn mọ́ tán ti pò jẹ fún tó fi di pé dojú kọ wọ́n ṣẹ́yìn mọ́ ọ̀run ò ní gbọ́ àdúrà yín ìjà yín máa lọ ni ìjà yín ò ní parí bẹ́ẹ̀ ṣe ń jà yìí ọ̀run ò ní rọ̀ ya Mohbad lọ́kàn ọ̀run ò ní rọ̀ lọ́kàn àsìkò ti tó fún Wùmí láti ṣe ẹlẹ́lẹ́yà àsìkò ti tó fún ẹ láti ṣe ẹlẹ́yà kó jìyẹ̀ṣẹ́ ọ̀run dẹ̀ ti ṣe ìwádìí ayé rẹ ó ti dán wàá ṣẹ̀wọ̀n very soon you will go to jail you will be jail and they will jail you forever ó dẹ̀ ní níbi bọ́ ṣé téèyàn bá tiẹ̀ fẹ́ sórí burúkú ṣé ìyá Mohbad ló yẹ kó sórí burúkú sí ṣé ìyá Mohbad níbi táyé ẹ̀ bàjẹ́ dé Wùmí tó jí ọmọ òfòdé aláìmoore ọmọ tó jí ungrateful ọmọ àti wo àti yẹ àwọn wèrè yẹn wá bọ́ta wọn máa ní Wùmí ò ṣe báyìí nígbà tó pè sọ́dọ̀ Jókòtadé lánàá kí ló sọ lọ́dọ̀ Jókòtadé ẹnu Wùmí gbọ̀n báyìí ní lọ́dọ̀ Jókòtadé ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá rí bí Jókòó ṣe jókòó Tadé ṣe jókòó tó sọ̀rọ̀ sí Wùmí ẹ rí nínú body language ó kó ọ̀rọ̀ sí Wùmí lẹ́nu ni pé tó bá lọ tú àṣírí síta tètè wá ṣe manipulation Wùmí ẹnu ẹ̀ ń gbọ̀n ẹnu Wùmí ń gbọ̀n nínú ọ̀rọ̀ tó ń sọ. ọ̀ gbúdọ̀ gbà. mi ò lè máa withstand ọ̀rọ̀ ẹ̀ sọ́ọ̀ lísìn kí n gbọ́. ṣe rí bẹ́ẹ̀ láyàsì ló dẹ́ pé mama síta. ṣe ń gbọ́. ẹ máa gbọ́. woman tó ń sọ̀pọ̀tì wọn tó ń sọ̀pọ̀tì ìyá Mohbad ó ní wọ́n tún ti ń pariwo lé lórí yẹn o náà ń parọ́ burúkú mọ́ yẹn o wípé òun ló ṣe kinní kan òun ló ṣe kinní kan I think I have the video ìyá Mohbad ìyá Jókòtadé níbi tí Jókòó ti ń sọ̀rọ̀ ó yẹ kí n ti ọkọ̀ wọlé náà. Gist mi mọ ẹ mọ kó tí gist mi mọ. Ẹni bí jẹ tó ń sunkún lórí láìpẹ́ ìgbẹ́ wo nínú bóyá. Wùmí ń pa olèlè ẹjẹ àgbọ. Please, I'm so sorry, please. There are some people that are trying to get close to Mama. And I believe they are only using her name to get to me. Please. Ngbàṣẹ́ mi ni mo pè ẹ́ pé ọkọ ẹ fẹ́ lọ kẹ́rù. Tẹ́ bá rí bí Jókòó ti fẹ́ nínú body language ẹ mọ̀ kó kọ́rọ̀ sọmọ yẹn lẹ́nu ni. No, it is not me. That's what I'm saying. The evil people are only trying to use me so that Mama will think I'm a bad person to her. And they are doing the same thing to me. Please, for God's sake. I don't even know about packing of anything or anything. It was even... Ṣé ń gbọ́ rọ̀rọ̀ Wùmí ló wò mẹ́nìtì nípa packing or no packing but ìyá Mohbad sọ lẹ́ẹ̀kan wípé Wùmí ló pè wọ́n náà fẹ́ dẹrù Mohbad síta Wùmí ló ní kó ń lọ tú èsì òun ò mọ̀ pé sẹ́ẹ̀tì wọn ọ̀pù ni ṣe pé olórí burúkú àgbákò lọ́mọ yìí o ká ló
ẹ dákun bó náà ti rí ọmọ ihe náà ìyá ẹ̀ náà ní irú ròǹbò. My sister that called me after the whole conversation. Now I'm getting to know that it was even the other person that told Mama I was the one that called Alex and all of that. Please, for God's sake, they're only trying to use Mama's name to get to me. Gbogbo èèyàn náà ló máa ń yúùsì èèyàn olórí burúkú ọmọ àgbákò gbogbo èèyàn náà ló máa ń yúùsì èèyàn to get to her gbogbo èèyàn ló máa ń yúùsì èèyàn to get to her wọ́n yúùsì bàbá to get to her wọ́n yúùsì media to get to her wọ́n mú ẹ directly rí báyìí kankan dédé wá mú ẹ gbogbo èèyàn náà máa ń use to get to you ìwọ ni ìwà rẹ dáa jù nínú ayé wọ́n use èèyàn to get to you gbogbo èèyàn náà ló máa ń use èèyàn they use something to someone to get to me they use this to get to me ìwọ ló dáìsì jù Wùmí ó máa ṣẹ̀wọ̀n you will go to jail ó máa ṣẹ̀wọ̀n lórí pé ó ṣekú pa ọmọ ọlọ́mọ dànù ẹ wá bọ́ sí social media ẹ wá manipulate àwọn èèyàn ìyá Wùmí dẹ̀ kórí burúkú jókòó síbi tó wà bórí bí gbogbo ẹ̀ ṣe ń dàrú ọlọ́pàá dẹ̀ rí wípé wọ́n tún ti lọ pé quack nurse kó wá máa lọ tọ́jú èèyàn ọlọ́pàá ò sọ̀rọ̀ ọlọ́pàá ò gbé àwọn ìran Wùmí ò rí gbogbo tó ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹni kó nírọ́ lọmọ olórí burúkú yẹn ìwọ làbọ̀rọ̀ kúrò ọmọ mi pé mo búlì yọkọ ẹ ó fẹ́ ta ẹrù ṣé mo sọ fún ẹ ṣé mo bẹ́ẹ̀ sọ kankan. Mama will ask me what they have Liam. Mama has been good to Liam and I'm very sure everybody online has been saying. Anybody máa forúkọ mi kúrò o mi ò dá sọ̀rọ̀ family yín àjẹ́ mo dá sọ̀rọ̀ family tó kọ́ mi online máa sọ. Mi ò sọ fún mi. Joko, please calm down, please. Calm down. Let Wunmi talk. And at the same time, we are all here to support you, Wunmi. But at the same time, you yourself, you need to calm down. You have we're going bó ṣe sọ̀rọ̀. Sorry, ẹ wojú ẹ body language. Mama Sita, please. Kẹ́yìn máa lo body language. Ká fi yín máa tún wọ́n ta kó sọ̀rọ̀ body language. Wunmi, can you hold on for me 1 minute? Body language. I know you're very angry. You are really upset. Don't worry, let her talk. So please calm down. Let Wunmi talk. Wunmi, we're listening. Okay, please, I just want to beg everybody that most of these things that these evil people are involving Mama into, Mama knows nothing about it. They are only trying to bother because they want people to start calling Mama, so they will start making people feel like I am the one ordering people around to get my mother in. And that will be the last thing I will ever do. Not even to Baba, because at the end of the day, Oni not Baba sef. Ní ìwọ tó lè mú phone tó lè pe bàbá tó ń fún ní èpè ni wọ́n sọ pé ó lè get to bàbá ó lè sọ̀rọ̀ sí bàbá. Abo ti gbàgbé ńgbà tí wọ́n fún rẹ̀ mé phone tó fún bàbá ọkọ ẹ lépè tó bá pọ́ lọ́rùn ìyá bàbá yóò wá gbọ́ advice pé tẹ́nibọ̀ tó bá ti pé kó máa record ẹ̀ sílẹ̀ kó wá mọ́ record ẹ̀ bó ṣe jáde nígbà tó lò mọ̀ kankan tó ṣẹlẹ̀ sí bàbá nù olórí burúkú mọ́ ṣàǹfààní ọmọ òfò ọmọ àgbákò àṣànà transformer lẹ́kí pínpín ká ní ó ń jáná ká ní dápodápọ̀ ẹlẹ́sẹ̀ tí ní alábẹ́tẹ́rín ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ àkèrè ọmọ òṣì. Liam still belongs to them. Please, for God's sake. Please, Liam belongs to them. Gbọ́ ọmọ lọ fọ́lọ́mọ Mohbad kan ló lọ́mọ Marita be like Maria àgùntọ́nù Joseph ẹ̀ máa bí Jésù Marita be like Maria a máa ṣe bó ṣe wùwà kò ní ṣèṣù you no feel like ça o ò lè purọ́ ẹ̀ gbọ́ ọmọ lọ fẹ́ tó lọ́mọ ìmọ́lẹ̀ kan ló lọ́mọ gbọ́ ọmọ lọ fọ́lọ́mọ gbẹ́ni ọni tó ní ọmọ gbé lọ fún gbé ọmọ lọ fẹ́ tó lọ́mọ ìmọ́lẹ̀ kan ló lọ́mọ olórí burúkú àṣànà lẹ́kẹ́ ẹlẹ́sẹ̀ àtẹ́rín ẹ lọ wá bẹ́ẹ̀ bí ó ṣe rí tínrín rè ìmọ́lẹ̀ lójú ó tóbi ó lè gbogbo owó ọmọ lọ́mọ tún kò jẹ́ òtún lè tọ́jú àwọn òbí tó fi sílẹ̀ ó tún wá lọ rẹ̀ mú fóònù gbogbo tó tún wà ṣé ẹ rí fóònù tó lọ mú yẹn ẹ jẹ́ sọ díẹ̀ fún yín ṣé ẹ rí fóònù yẹn tó fi lọ mú fóònù yẹn àkáǹtì Mohbad àwọn a lot of things wà lórí ẹ̀ lórí fóònù tẹ̀ wọ́n fò yẹn even CCTV camera yẹn ó ṣe kó epo rí ẹ̀ Mohbad download sórí CCTV camera yẹn orí fóònù yẹn náà ti ń ni Mohbad ti ń control rẹ̀ orí old phone yẹn ló ti ń control rẹ̀ torí ó mọ̀ pé ó máa mú fóònù Mohbad ó máa fi transfer owó kò dẹ̀ lè possible kí Mohbad kó fi skinny CCTV yẹn kó ṣe install rẹ̀ sórí fóònù yẹn another phone ni Mohbad install rẹ̀ sí ni wọ́n ṣe ń wá CCTV camera ó ń bẹ lórí fóònù yẹn àkọ́kọ́ nìyẹn gbogbo àwọn information ìmọ́lẹ̀ àtàwọn secret ìmọ́lẹ̀ míì ó wà lórí ẹ̀ lọ́mọ yẹn ṣe ń bi pé sáwọn àṣírí tó fẹ́ máa tú síta ní nígbà tó bá pa nǹkan tí bó náà dẹ̀ ní àwọn some videos tá a rí
eléyìí tó lè rí nínú iCloud lórí ìlísì síta eléyìí tí mọ̀ lé òfun ó fi pamọ́ náà fi lọ fi fóònù yẹn pamọ́ CCTV camera ó wà lórí fóònù yẹn ó wà lórí fóònù tí wọ́n lọ mú yẹn kò ní yẹ iCloud more secret is coming out in a few days wàláì confam ní apart òsì Wùmí á jẹ ṣégeyà nínú ayé yìí. Ti gbọ́ ẹ̀ wọ́n ti náà máa wá ṣáná sí láàdù fún ẹ. Wọ́n máa wá sọ àṣírí ẹ. No matter the conspiracy they try to make about my mother-in-law, she knows nothing about it. Mama can never harm me. I never told you, William. Ṣé gbọ́? Ó ti mọ ń tán ṣe fún ìyá Mohbad ṣé bó dẹ̀ ti fún ẹ lépè lórí. Ó lọ́lọ́run ó bí ọ, ọ̀run ó bí ọ, àfi tó bá ṣèkà fún ọ. Ó fún wèrè lépè ńláńlá lérí inú mi dùn. I'm begging everybody. Thank you, ma. Kò ṣe mi ò tiẹ̀ mọ gbóhùn ló ń pè tẹ́lẹ̀. Nírọ́. Ó ga o. Àánú mi gan ṣe mí Ṣé ọmọ ẹ̀ gbọ́. àánú wo ló ṣe? Manipulate her. They are manipulate her. Ọlọ́mọdé àti ọkọ pẹ́. Ẹ jọ ṣé ilé ayé lélẹ̀ ìṣá. Wọ́n sì abẹ́ ìṣọ́ yín. Mo fi gbogbo àwọn ọmọ wa obìnrin. Ẹ jẹ́ ká fi wọ́n sábẹ́ ìṣọ́ Ọlọ́run ní ṣílẹ̀ yàrá ìwọ̀n jẹ́ sílẹ̀. She's just a very good girl, well-trained girl. Ẹ bá ti gbàdúrà àdúrà tó yẹ kẹ́ ẹ gbà ní pé Olúwa kọ́lọ́run kó jẹ́ kọ́mọ yín ó pàdé èèyàn bíi ti Wùmí kọ́mọ yín kàgbákò ìyẹn àwọn olórí burúkú àṣànà gúrùpù yìí ni o kọ́mọ wọn kàgbákò èèyàn bíi ti Wùmí kọ́mọ wọn kàgbákò ẹ̀ wọ́n ṣe manipulate Wùmí kọ́ ló ń control page mo ti sọ fún Ìyábọ̀ Òjó ló wà lórí page Wùmí Ìyábọ̀ Òjó ló ń kọ gbogbo tó wà ń bẹ̀ Ìyágọ̀ ẹlẹ́sẹ̀ tínrín àfìgbà tó dalé onílé ró ti bá nílé onílé tó ti fọ́ gbogbo ẹ̀ papọ̀ Ìyábọ̀ ló wà lọ́dà àkáǹtì Wùmí gbogbo tẹ́ ẹ̀ ń rí yẹn Wùmí kọ́ ló ń kọ gbogbo òun ló ń manage àkáǹtì yẹn wọ́n ti gba fóònù ẹ̀ tipẹ́ tán ti gba àkáǹtì ẹ̀ this lover wọ́n ti gba àkáǹtì ẹ̀ tipẹ́tipẹ́ àwọn náà kọ́ fún àkáǹtì ẹ̀ sí private àwọn náà ń control àkáǹtì Wùmí olórí burúkú ni wọ́n sáà wí fún yín sìn pé kẹ́ ẹ ṣọ́ra fáwọn olórí burúkú àṣànà ẹ̀ ọdún kò mà tí ì pé ọdún kò mà ì pé ìyá Mohbad wá wo bó ṣe ń fi ẹsẹ̀ ẹlẹ́yà níta gbangba wo bó ṣe ń fi ẹsẹ̀ ẹlẹ́yà ọdún kò tí ì pé mo ní tí Wùmí bá fi lè ṣe tán Wùmí ò ní jẹ́ kó o rí mọ́ ọmọ tó ń dìmọ̀ yáka kò ní gbé fún ọ ó ń yù sí ẹ lọ́wọ́ ni àṣẹ náà tiẹ̀ ti ń jó lábẹ́ yín táwọn ò tiẹ̀ mọ̀ pé nǹkan ń bẹ a mọ̀ pé nǹkan ń bẹ lábẹ́ yín táwa rò pé òótọ́ rọ̀ ló ṣẹlẹ̀ àwọn ò mọ̀ pé náà ti ń jó yín ẹjọ́ ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ní mọ sàárì ọmọ ẹ̀yin tẹ́ ẹ bá ń bá bàbá Mohbad sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ń bá bàbá Mohbad ṣe have his number ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ korò ẹ mọ̀ pé mi iná àtẹ̀tù ni torí pé èmi ò fọwọ́ ra bàbá Mohbad lórí mi ò lè fọwọ́ ra lórí rárá èmi dẹ̀ dúpẹ́ bó tiẹ̀ gbọ́ ìṣọ̀ṣùn kò wo páwa ìkéré ṣùgbọ́n àwọn tó ń bìlífù nu wọn rí nǹkan kan mú mo dẹ̀ appreciate man yẹn gan láti bí ọ̀sẹ̀ mẹ́ta ó ti Sunday lè ló máa pósù kan tí mo sọ̀rọ̀ ọjọ́ náà tí mo wá fún bàbá Mohbad kò gbúdọ̀ wá sórí social media tí ò bá ní nǹkan tó ní ìtumọ̀ tó fẹ́ sọ ṣùgbọ́n ká máa gbé wá kó wá jókòó bí èrè kán ní kó máa kọrin kó máa jó kó máa fòkú ọmọ ẹ̀ sí kínní tọmọdé wà níbẹ̀ yẹn tẹ̀dẹ̀lẹ́ nífẹ̀ẹ́ ọmọ tẹ́ ní látijọ́ tí mo sọ sí bàbá Mohbad jáde ọ̀kárẹ̀ bàbá jòsí kí ó dáa fún ọ ọ̀dí sóògùn àwọn ọmọ tó kù mọ́ tí ẹ̀ gbọ́yún bọ́ọ̀ tí ẹ̀ gbọ́ gbélé tó kù ọgbọ́yún gẹ́ ń pàtẹ́wọ́ fún bàbá Mohbad let me clap for you pàtẹ́wọ́ fún wa ó gbọ́yún má jáde mọ́ tó bá ṣe ṣọ́ọ̀ṣì ni ṣe ṣọ́ọ̀ṣì ẹ̀ tó bá ṣe wàásù ṣọ́ọ̀ṣì ni ṣe wàásù ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n káwọn máa gbé ẹ jáde káwọn máa rú question kan náà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ lójoojúmọ́ káwọn á ní kó wá máa jà ń ta tán fọmọ tiwọn sínú ilé kí wọ́n wá máa jà kó wá máa ṣépè káwọn á máa rí tiẹ̀ mú kán máa drag ẹ kiri Mohbad ẹ̀ ń drag bàbá Mohbad níbi tó le dé ẹni tẹ́ ẹ lẹ́ẹ̀ ní ìfẹ́ dénú èmi tó ní mo ẹ̀ tì rẹ̀ yìí o ẹ lọ sórí platform mi ẹ lọ gbé ibi tí àwọn tèmi ti ń drag bàbá Mohbad tí mo wá bá wọn kọ́ọ̀tì ẹ̀ tẹ́ rí lọ́dọ̀ mi rí
àwọn tán láwọn ń jà fún most of them wọn náà ń kọ́ tiẹ̀ sórí show wọ́n ń drag ẹni tó nífẹ̀ẹ́ ó dẹ̀ lè dúró ńbẹ̀ láti máa fetí gbọ́ gbogbo wọn ni mo ti block dànù èmi block everybody ni mo ti block tipẹ́ gbogbo mo ti block lórí Facebook TikTok mo ti sá gbogbo wọn sẹ́rẹ̀ mo ti sá wọn sí ẹ̀rẹ̀ àwọn tó máa ń kọ́ ti fídíò ló jẹ́ kí n rí gbogbo eléyìí tí white gbogbo mo ti block dànù gbogbo mo ti sá sẹ́rẹ̀ dànù torí kí ni mo fẹ́ bá wọn ṣe nígbà kí ni mo fẹ́ gbé wọn wá fún àwọn tó yẹ pé mo mọ̀ pé onírọ́ ni wọ́n kò sí ní tẹ́ẹ̀ lè sọ wọ́n mọ̀ ṣe máa manipulate kẹ́ẹ̀sùn tọrọ fún báyìí wọ́n máa tún yí orí yín ni wáyé tí màá wá dúró pẹ̀lú wọn èmi ti sá wọn sí blocking dànù kí ló kàn mí pẹ̀lú wọn. olórí bú ni Wùmí òmú ya ọkọ ọba yí ẹ̀jẹ̀ bàbá Mohbad mo ti ń repeat ọ̀rọ̀ yìí ti pẹ́ bàbá Mohbad mo ti ń sọ ọ̀rọ̀ yìí ti pẹ́ bàbá Mohbad ìgbà tí o máa pàdé ìyá Mohbad kò sẹ́nibọ́dì wa tó wà ń bẹ̀ fámílì kankan ò sí láàrin yín ìgbà tí ìjà dẹ̀ ṣe bí ìjà láàrin yín ẹ̀yin lẹ́jọ́ mọ ń tẹ́ ẹjọ́ ṣe torí ẹjọ́ tí ìyá Mohbad rò lágbọ́ tí tẹ́yìn náà rò lágbọ́ bọ̀tà wa ò sí níbẹ̀ ò sílé ọ̀rọ̀ ọkọ àtìyàwó bóníkálùkù wọn bá sọ tiwọn wọn kálùkù máa roko sọ́dọ̀ tiẹ̀ ni mo fi sọ pé fámílì máa ta yín pé ìyá Mohbad gbé ọmọ sílẹ̀ kò sẹ́ni tí ò kì í rí tiẹ̀ it's happening to me as well èmi kọ́ mo gbọ́ ọmọ sílẹ̀ nígbà tí ọmọ ṣé kí n gbé lọ kó máa ṣàìsàn kéèyàn kan wá máa sọ fẹ́mi ní sí pé sáwọn ọmọ tèmi wà lọ́dọ̀ mi ṣé gbà tásìkò tó ṣé wọn wá sọ́dọ̀ tèmi ṣé wọn wá sí sàkánì tèmi ṣé wọn pè fúnra wọn láwọn tó sọ̀rọ̀ ń gbà náà lọ àwọn kan náà padà pè tán ṣe sọ́ọ̀rì fẹ́mi kan náà ṣe sọ́ọ̀rì sẹ́mi ságbèrè lọ ìbéèrè ni ó sẹ́mi ságbèrè lọ wá wọn tó ṣẹlẹ̀ ṣe bí bàbá Mohbad ò tiẹ̀ kú ayé ló wà tọ̀dọ̀ tí wá kú kò padà realize tó fi jáde láyé níbi tí àwọn ẹbí ti pàdé àwọn ẹbí tó wà ti pàǹgbà náà gbà tó ń wá kú tán ẹbí yẹn wá lè pè mí padà àbọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bá bí tán bá tí ọ́ tí wọ́n bá jẹ́ ojúlé táwọn èèyàn bá tí ọ́ tí ilé rẹ̀ dàrú tí wọ́n jẹ́ kó rí ìdùnnú gbogbo inú ilé àti àwọn ọmọ rẹ̀ tán bá gbogbo ẹ̀jẹ̀ tí nǹkan bá padà ṣe ẹ́ wọ́n wá àwọn ọmọ rẹ̀ tó bó bá wà ńbẹ̀ tó bó bá lówó tó má padà dìde wọ́n á pè wọ́n ní fámílì wọn wọ́n á wára wọn kàn ìwọ tó kú ní tiẹ̀ gbé ìwọ tó kú ní tiẹ̀ gbé ìwọ tó kú ní tiẹ̀ gbé ẹ má jẹ́ kẹ́ni kan kọ́rọ̀ sí yín lórí bàbá Mohbad mo sọ níjọ́wọ́ ńbẹ̀ yẹn ayé ní ọ̀dàlẹ̀ ni mí mo ní bàbá Mohbad má fi social media sí ẹbí onírí ẹbí olẹ́gbọ̀n má wo ohun tẹ́ ẹjọ́ ṣe fúnra yín ẹjọ́ ṣẹra yín ni àtẹbí àtàrà ẹ àtẹ̀gbọ́n àtàbúrò ẹjọ́ ṣẹra yín ni ẹ lọ lé yín lẹ́kìtì àṣírí ọ̀rọ̀ rèé tí a bá rí solution ẹ tún lọ sọ́dọ̀ àwọn àgbààgbà lé yín kán dìde o àsìkò rẹ̀ lọ bẹ̀ wọ́n dọ̀bálẹ̀ fún wọn kó o bẹ̀ wọ́n bí ọmọ onínàkúnà kán ṣàánú rẹ̀ wọ́n ní gbẹ́nu mi sọ́hún o nígbà tọ́rọ̀ mi ò fẹ́fọ́ wọn tọ́rọ̀ mi bá fẹ́fọ́ wọn wọ́n ní kí n gbẹ́nu sọ́hún bọ̀ kò fẹ́fọ́ wọn wọ́n ní gbẹ́nu mi sígbó wọ́n lọ́rọ̀ tó wà nílẹ̀ yóò kàn yá láyà wọn wọ́n sọ mí dọ̀tá tẹ́ni ọmọ ológo àti justice ní láàrin wọn ọmọ ológo dá dúró sí lèmi tẹ́ni ọmọ ológo dá dúró orúkọ tèmi ń jẹ́nu tẹ́ni ọmọ ológo dá dúró double tap your screen ṣé nílé ayé kan ṣoṣo tá a wà yìí ẹnìkan wá ń dá yín ríboríbo mo ṣe manipulate ìyá náà mo ní ọjọ́ tí ìyá Mohbad lọ sí Àbújá ohun tí ìyá Mohbad sọ níjọ́ náà omi nìyẹn kò parọ́ ẹni bá ní ojú inú etí inú tó ní ọgbọ́n kì í ṣe kákàn pariwo kì í ṣe pé kò kàn open camera kò wò pé tó bá ti lè ní data lórí fóònù tí wọn náà bá ti lè open camera ẹ tó bá ti lè open camera tó o ti sọ̀rọ̀ o náà ń pè ní agbẹnusọ rárá ọgbọ́n ìmọ̀ àti ní àgbékalẹ̀ ọ̀rọ̀ àti ronú jinlẹ̀
kó o ronú lọ fáà kọjá ibi tí àwọn èèyàn bá rò lọ kó o rò gbà bí kó o rò gbà bí kó o rò nírò pé tí ò bá bí yọ ó ṣeéṣe kó gba bí báyìí lọ kó méjèèjì sí orí gbá kó o dálẹ̀ eléyìí tó bá correct inú ẹ̀ sọ pé kí wọ́n pìkì ẹ̀ o ò lè rí mi láyé kí n analyse ọ̀rọ̀ lọ sójú kan màá mú wá báyìí ni so eléyìí tó bá rí bẹ́ẹ̀ pé tó bá bí mo ṣe wò báyìí ló ṣe máa rí bọ̀ ká tún wá wò pé kì tún wá ṣe báyìí ẹ jẹ́ ká tún fojú inú wo lọ báyìí n tán pè ní intelligence nìyẹn kì í ṣe ariwo wèrè lásán bí mo ṣe wà tó bá gbé blogging wá tó gbé fracas wá wá bá mi nílé bámbàm wá bá ń lé tó bá jẹ́ pé ká analyse ọ̀rọ̀ ká mú kò mú òkun ká investigate deeply máa mo wà ń lé o ò lè bá mi nu méjèèjì bọ̀ tó bá fẹ́ nu méjèèjì ni màá gbé fún ọ bó bá ṣe wèrè lẹ́gbẹ́ wá àwa náà wà ń lé ọ̀gbà ń bẹ́ ńlẹ̀ ṣókò ni wọ́n gbọ́ dàgbàlà ṣókò ó ń bẹ́ ńlẹ̀ wá kọ̀lẹ́tì ṣùgbọ́n tó bá mọ̀ pé ó gbé tútù wá bẹ̀rùn mo ní bàbá Mohbad àwọn ọmọ yín ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó dórí ìyá Mohbad ẹ pé Blessing ẹ má wo ohun tó ṣẹlẹ̀ ẹ rán yàn lọ sọ́dọ̀ ọkọ Blessing pé ẹ fẹ́ rí Blessing àtọkọ rẹ̀ ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ àwọn ìyá tó ń tẹ̀lé bàbá Mohbad ṣebí tí ìyá yẹn fi sọ pé wèrè làwọn ń gbà yẹn nu mo ní mi ò jà fún yín o ọmọ yín ní ìjà fún o torí kò sí nǹkan tó ṣe bàbá o bàbá lápò lẹ́sẹ̀ o wọn pa bàbá o my own ni pé wọn gbọ́dọ̀ pa toró lọ́rọ̀ tí ó sọ ṣùgbọ́n ọmọ lèmi ṣe jáde kì í ṣe torí kankan ò ṣe bàbá wọ́n jáde wọ́n ní nígbà tó bá ń sọ pé òun ò jà fún bàbá ó rí pé ó ti ń ṣi èrè báwọn èmi náà dẹ̀ lóun náà ń ṣi èrè pẹ̀lú ọjọ́ orí rẹ̀ torí tí ò bá ṣi èrè pẹ̀lú ọjọ́ orí rẹ̀ kò ní sọ wípé òun ṣi èrè bọ̀tọ̀ ẹ wà pẹ̀lú bàbá ẹ ló lè Blessing kẹ́ ẹ lọ béèrè kí ló ṣẹlẹ̀ tó kọ bàbá ẹ̀ sílẹ̀ tó ò lè sọ̀rọ̀ ṣé bí wọ́n lówó kọ́ gbogbo lówó kọ́ pé bàbá pọ̀ àgbà àbúrò ẹ̀ kú tẹ́ ẹ̀ bá ti ronú ọjọ́ tí ìyá yín gbé yín sílẹ̀ tó yẹ pé bàbá yín nìkan ló kún gbà náà tí ó dẹ̀ ti sun yín jẹ ẹ̀rù yín kó sì ṣe bàbá níwọ̀nba àwọn àsìkò tiẹ̀ ẹ mọ̀ wá tí torí owó kẹ́ ẹ wá dalẹ̀ báyìí tó bá tiẹ̀ lẹ́sẹ̀ tí bàbá yín ṣẹ̀yìn ẹ mọ̀ wá wò yẹn ẹ jà fábúrò yín tẹ̀ bá tẹ̀lé máa pariwo sí social media bọ́tẹ́ máa fún ní backup ní kọ̀kọ̀ kán mọ̀ bá ṣe yín léṣe torí ẹ̀yìn èèyàn máa ń fẹ́ káwọn èèyàn jáde ẹ kí ronú ìdàkejì orílẹ̀-èdè tẹwà wọ́n lè lọ ṣe wọ́n níjàmbá Blessing ò lè kùfìrí jáde bẹ́ẹ̀ pọ̀ tó lè torí pé support tó yẹ kó fún wọn tó bá pé wọ́n rí èèyàn bí Oríyọmí báwọn Oríyọmí ṣe dúró ti àwọn Timothy Adégòkè ń gbà yẹn ṣe pé tí Oríyọmí ló kígbe síta tó fi ẹbí Timothy kọ́ àwọn Adédoyin lọ́rùn pé tí kankan bá yọ sọnù nínú wọn Adédoyin ló pa wọ́n ohun tí wọ́n ṣe ní nǹkan kan ṣe nìyẹn o pọ̀ kò sẹ́ni tó dúró bẹ́ẹ̀ ju social media nìkan lọ fún bàbá Mohbad pé tí nǹkan bá ṣe àwọn ọmọ rẹ̀ ọrùn àwọn Wùmí ń ló wà Ìyábọ̀ Òjó tó lóun jáde ńgbà náà àwọn wèrè bí tó yẹ kí wọ́n stand by family ẹ̀yin Wùmí tó pààyàn ẹ̀yin ẹ̀ ló wà torí Wùmí is a killer mi ò pẹ́ sọ Wùmí is a killer kán wádìí Wùmí dáadáa ikú tó pa ọkọ rẹ̀ ọwọ́ rẹ̀ ló wà Ọlọ́run ò kì í ṣọ̀rọ̀ kó parọ́ ẹ̀ ìjà náà jọ jà nìkan dákẹ́ mọ́ kan lọ́wọ́ wọ́n lura wọn ní according to bí ọ̀run ṣe fi wọ̀n mí pé nínú omi wọ́n ń jà ọwọ́ Wùmí dùn Mohbad ó ti orí ẹ̀ bọ́ ní omi ara ẹ̀fọ́ omi òjò tó dárógún ó torí ẹ̀ bọ́ ó fún pamọ́ bẹ́ẹ̀ omi sápá Mohbad lórí ó gbàbẹ̀ sọ́dá lọ ó dẹ̀ fọ ẹsẹ̀ jáde báyìí wúruwúru ní gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo wọn dúró báyìí ni gbogbo àwọn ọ̀rẹ́ Mohbad dúró báyìí tí Wùmí fi ṣekú pa Mohbad dó wọn jẹ́ nára wọn ni o wọ́n jọ ń jà ní ọwọ́ Wùmí kan ti béèrè ikú tó pa Mohbad ọwọ́ Wùmí nìkan ti béèrè ikú tó pa Mohbad kò sí ọwọ́ anybody ará àta kankan ò wálé Wùmí ni ìjà ni sásìrí èyí tí wàá túlẹ̀ ní táwa ti sọ̀yún sẹ́yìn àwọn ìran yìí ni àfi tí Ọlọ́run ò bá sí lókè lókun ẹnìkan ò lè gbẹ́ nìkan wálẹ̀ ó ní tí Ọlọ́run fi ń protect tí ayé ò ṣe fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ náà wá ń ṣẹ wá sí ìmúṣẹ kí ni mo sọ tí ò wá sí ìmúṣẹ lórí social media tí n bá lálẹ́ ń fi ìran mi ṣeré kì í sọ́dọ̀ yín nìkan ìgbà mo kìlọ̀ fáwọn ti bí níjọ́ kìíní àná ní June 21 ní June 20 ẹ ṣe báyìí nǹkan báyìí ń bọ̀
wọ́n ní gbẹ́nu sọ̀hún kò tí ì ju 10 days ẹ̀ lọ́nà bọ́ǹbáàdì ilé wọn pẹ̀lú bàtálíọ̀n pàpà àpò ẹ̀mí méjì sọnù torí wípé ẹ kọ̀rọ̀ sí mi lẹ́nu ẹ wá wo tiyín náà báyìí ẹ tún wá wo tiyín báyìí àti ń wí fún yín a lè má jẹ́ nǹkan kan torí pé àwa ò sí ní Amẹ́ríkà àti Canada àdẹ̀ tí mo lo mọ́tò ṣe máa tí mo lo mọ́tò àwọn òdẹ̀ kí chase clouds torí pé àwọn ò wá pé kásá lè eyín mi mo ní bá gé yín bí o fún ọ má jẹ́ bọ́ ń bá fi sọ̀rọ̀ fún yín ẹ lulẹ̀ tẹ́ ẹ bá gbọ́ ẹ wá ìyá Mohbad lọ bàbá Mohbad ẹ pé ìyá Mohbad lórí fóònù she need your help right now she need your help but tí ìyá tẹ́ ẹ bá wá sórí kunkun táwọn tó ń súnmọ́ yín God bless you mọ́mí ò ní ṣòfò ọmọ tí àwọn tó bá wá ń súnmọ́ yín tí wọ́n bá wá ń sọ fún yín wípé kó má dáhùn torí àwọn wèrè kan náà ń pè mí kí n má jẹ́ kí bàbá Mohbad súnmọ́ ìyá Mohbad o ìyá bàbá Mohbad tó sọ̀rọ̀ l'Abuja ìyá Mohbad sọ ni but ẹ jẹ́ kí tún sọ ilé ìyá Mohbad lè jáde lọ́la kó sọ ọ̀rọ̀ mi kẹwàá rí pé ìyá Mohbad ti ń support mi rárá o she is playing along according to tó sọ fún mi ní ojú oorun ní èyí mọ́jú ìyá Mohbad will play along with them but tí ẹ bá tètè lọ́wọ́ ìyá Mohbad ẹ̀mí ẹ̀ máa lọ sí ọrùn yín sì ló máa wà bàbá Mohbad ẹ pè ìyá Mohbad lórí fóònù ẹ pè ní orí fóònù ibo ló wà bàbá Mohbad ẹ wá ìyá Mohbad lọ ẹ mọ jàjà díjú ẹni bo ló wà ẹ wá lọ ẹ wá ìyá Mohbad lọ ẹ pè àdúrà ẹ pè blessing baba Mohbad you are a pastor we don't need to control you or to correct you you have to know what you can do you are not a small baby you are a big man over 50 years old man and we small thing we are correct we are telling you something we are telling you what to do and you are a pastor baba Mohbad you are a pastor wòlíì nìyẹn so wá yẹ kí wòlíì máa wà ní ojú ọ̀nà àwọn tí ó wòlíì ṣé wòlíì á máa bínú tán bíbélì tó sọ fún yín tẹ́ ń gbé kiri ó ní bínú má ṣe ṣẹ̀ má ṣe jẹ́ kí òrùn kó wọ̀ bá ìbí nínú inú rẹ̀ ẹ fi àwọn ọmọ yín ṣe ìwà ọmọ onínàkúnà gbogbo ẹ̀ ni mo ti fi ṣàkàwé fún yín ṣùgbọ́n ẹnu mi rùn torí pé mo máa ń bá yín wípé ẹ ń wu ìwà tí mo lẹ́ ń wù ṣe bí torí ọmọ yín ni kẹ́ ẹ lè rí ìdájọ́ ìbínú tí mò ń bí ṣé mo ní kẹ́ ẹ mówó wá fún mi ni àbí kẹ́ ẹ wá sọ́dọ̀ mi ṣùgbọ́n torí kẹ́ ẹ lè rí ìdájọ́ káyé lè rí pé kán lè rí sympathies yẹn nínú ara yín pé ẹ nífi ọmọ yín dénú kì í ṣe pé níbi ijó kẹ́ ẹ lẹ́ẹ̀fi mọ̀ ṣé bí tí mo rógo sí lọ́dọ̀ yín nìyẹn you are a pastor baba Mohbad anybody wa kọ́ ló máa correct pásítọ̀ nígbà tí ọmọ ìjọba wà ní pòsíṣàn yín baba Mohbad kí lẹ fẹ́ bọ́ ọmọ ìjọ sọ ẹ pé ìyàwó yín ẹ̀mí ìyá Mohbad ò gbúdọ̀ bọ́ sí tó wà ó ti ṣe mistake ó dẹ̀ ti realize mistake ẹ̀ but kí àwọn people tó manipulate again ṣe mọ̀ pé mo sọ fún yín nípa ọ̀rọ̀ Kẹ̀rímọ́ mo ní ẹ má bá àṣì Kẹ̀rímọ́ ẹ má àtàkì Kẹ̀rímọ́ ẹ dojúlé mi mo ní tẹ́ bá ní kí Kẹ̀rímọ́ bọ́ta kó lábúrò ológun pa kò ní sọ o wàá fún yín ní clue tí ó gbé yín débẹ̀ lọ́ọ̀yà yín àwọn tíìmù yín ni kẹ́ ẹ lọ ṣiṣẹ́ lé lórí ṣùgbọ́n yìí ń wá wúrù kán bọ́ta ń tẹ́ fẹ́ fi ṣe show nìkan lẹ́fẹ́ tán bá wá dẹ̀ dá sílẹ̀ eléyìí tá a ti ń dà á lẹ̀ látọjọ́ pípẹ́ èrè wo la mú bọ̀ ń bẹ̀ ìbéèrè ní láàrin èmi àti àbá Mohbad forgive everybody tẹ́tí ẹ̀ sílẹ̀ kì í ṣe torí tán bá ń fún yín nìkan káwọn kan wá máa control yín bàbá Mohbad àwọn tó ń control yín lẹ́bí wọ́n ní ara tí wọ́n ń ráwọn ọmọ wọn ní ìrẹ́pọ̀ sójú bàbá Mohbad mo ní tí ó bá kọ wájú sí yín kẹta mo ló ní àwọn ọ̀nà tẹ́ ń gbà bàbá Mohbad ọ̀rọ̀ àlá àti September bọ́ October tí mo ti lá ẹ wá wo bó ṣe ń wá sí ìmúṣẹ láti October last year
pẹ̀lú mọ́tò àti àwọn ológun tó rọ̀gbà yín ká. Àwọn ojú ọ̀nà tẹ́ ń tọ̀ kì í ṣe ọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ̀. Ẹ ń tọ̀ àwọn ọ̀nà tí ò yẹ kẹ́ ẹ tọ̀. Ẹ mú gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ̀ lẹ́ ń lulẹ̀, bẹ́ẹ̀ ṣe ń lọ lẹ́ ń lulẹ̀. Ṣó wá dìgbà tí wọ́n bá wá wú ẹ ní gbogbo ara tó wá rí nǹkan kan mọ́, tán ba gbogbo bóòtù ara ẹ jẹ́, tán destroy rẹ sínú wàá tó wá ronú. Bàbá Mohbad, ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ. Ọlọ́run a máa fún ènìyàn tiẹ̀. Mọ́ gbàgbé pé fi mí wé Dáníẹ́lì, fi mí wé Dáníẹ́lì. Sọ mọ̀ pé Nebukadnesari ọba ni, Nebukadnesari ọba ni, olórí ìlú ni, onípò ni, olówó ni, ọlọ́rọ̀ ni, ṣùgbọ́n Dáníẹ́lì ọmọ tí ò ní nǹkan kan, ọmọ tí ò ní nǹkan kan, tí ò já mọ́ nǹkan kan láàrin ọ̀gọ̀rọ̀ èrò tó wà ńbẹ̀, tí ayé tún máa ń dìtẹ̀ rẹ̀, ṣùgbọ́n torí pé ó súnmọ́ Ọlọ́run, ó dẹ̀ ń gbóhùn Ọlọ́run, Ọlọ́run bá a sọ̀rọ̀. Wá gbogbo àwọn amòye nígbà tí Ọlọ́run fi ìran tó ní agbára hàn kọ́, gbogbo àwọn tó yẹ kán tú wọn tú, àwọn tán láwọn mọ̀wé, àwọn kàwé, àwọn lọ́rọ̀, àwọn nímọ̀, àwọn jẹ́ amòye, àwọn jẹ́ kinní kan, wọ́n rí àlá ìtú. Òun ló ṣẹlẹ̀ lọ́wọ́ yìí, bí ọ̀rọ̀ bí evidence jáde, wọ́n mọ̀ túmọ̀ rẹ̀, wọ́n kàn pariwo lé lórí ni. They can't analyze something so that people can understand well. They cannot do that. They will just shout. Ẹ jẹ́ kí Tenny Ọmọlógo gbé ilé, àtẹni tó gbóyìnbó àti tí ò gbóyìnbó, á fọ́ sí wẹ́wẹ́ tó jẹ́ pé ọmọ tí ò bá mọ̀ túmọ̀ á understand. That we call intelligence, not by book. Àbí kí lẹ́ ń pè é? Káàsó òyìnbó. Òyìnbó is just a language. Joseph, àwọn ọmọ tó jẹ́ wípé wò ó já mọ́ nǹkan kan. Wá wògbà náà, wọ́n bẹ̀rẹ̀ sí ní dìtẹ̀ torí wípé wọ́n fẹ́ dìtẹ̀ mọ́ Dáníẹ́lì. Dáníẹ́lì ti ń sọ ọ̀rọ̀ tí pé ó ti ń ṣe gbogbo ẹ̀. Wá wo gbogbo àwọn tó wà ńbẹ̀ tí ò sí. Nítorí wípé àwa dìtẹ̀ mọ́ pé sóò nìkan la fi rán ni, sóò nìkan la fi fún ni, ó ṣe jó nìkan ló máa ń rí, ó ṣe jó nìkan ló mọ gbogbo nǹkan, ó ṣe jó ló ṣe gbá, ó ṣe jó ló ń ṣàwo, kí ló ṣẹlẹ̀ gangan, kìnnìkan sóò ni wọ́n wá pé bíríkótó, báwọn náà ṣe pé bíríkótó lórí Tenny Ọmọlógo lẹ́nu. Wọ́n wá dìtẹ̀ mọ́, wọ́n wá lọ sọ fún ọba, wọ́n wá sọ fún ọba pé ní ìlú o kẹ́nì kankan mọ́ béèrè kankan mọ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo tó bá ti fẹ́ béèrè ọwọ́ ọba nìkan ti máa béèrè. Anybody kò gbúdọ̀ béèrè nǹkan mọ́ o. Wọ́n ní ẹni tó bá ti fẹ́ bá bàbá Mohbad sọ̀rọ̀ kò gbúdọ̀ gba ọ̀dọ̀ bàbá Mohbad lọ mọ́ o. Ó gbúdọ̀ gbọ́dọ̀ àwọn nǹkan lọ, tí ò bá ti gbọ́dọ̀ wọn lọ kò sí case, no case to answer. Tí ò bá ti gbọ́dọ̀ wọn wá, no case to answer. Kò gbúdọ̀ béèrè kankan lọ́wọ́ Ọlọ́run mọ́ o. Ó gbúdọ̀ máa gbọ́dọ̀ wọn wá ni. Ọmọ àǹtí mi, ẹ ní mọ sàárì ọmọ. Ẹ bá ń double tap, ẹ bá ń gbọ́wọ́lé love and like. Love and like. Ṣùgbọ́n torí pé Dáníẹ́lì ò jẹ́ nǹkan kan, kì í ṣolówó, kì í ṣọlọ́rọ̀. Dáníẹ́lì dẹ̀ jẹ́ni tó máa ń gbàdúrà ní gbogbo ìgbà sí Ọlọ́run. Kì í ṣe torí ọ̀rọ̀ tí wọ́n sọ ni Dáníẹ́lì fi ṣe bẹ́ẹ̀. Tí Dáníẹ́lì bá jí ní òwúrọ̀ tó bá fẹ́ gbàdúrà rẹ̀, ó máa ń ṣí fèrèsé inú ilé rẹ̀, á kọjú síbẹ̀, á gbàdúrà. Wọ́n wá lẹ́nìkan kò gbúdọ̀ béèrè nǹkan kan mọ́ lọ́wọ́ Ọlọ́run o. Ohun tẹ́nikẹ́ni bá ti ní ìdí kó mọ́ wá béèrè lọ́wọ́ ọba. Yálà níbi àdúrà bí nǹkan kan, torí wọ́n fẹ́ dìtẹ̀ mọ́ láti gbé wálẹ̀. Alágogo ọba ti lágogo kiri ìgboro, bá mi double tap ò ní ṣòfò ọmọ. Alágogo ọba ti lágogo kiri ìgboro, ó lágogo yìí gbọ̀n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 
ọba sọ pé gbogbo ń tẹ́nikẹ́ni bá ti bèrè ọwọ́ nìkan ti máa wá béèrè. ọmọ àǹtí mi ẹ ní sófò ọmọ lẹ́ẹ̀kan sí ọmọ yín ò ní kú mọ́ yín lójú ológun ọmọlé yín ò ní kú ẹ̀yin náà ò ní kú ẹ máa jèrè àwọn ọmọ yín ayé ò ní fi iná ọmọ jó yín iṣu ọmọ jiná fún yín jẹ
nígbà tí ilé ẹ̀dẹ̀ tún mọ́ ń kọ́ Daniel tún bọ́ sí ibẹ̀ kì í ṣe pé ó ṣe àìgbọ́ràn because kò bẹ̀rù ènìyàn ní kò bẹ̀rù ènìyàn kó fi ṣe ọlọ́run rẹ̀ tó ń pè lójoojúmọ́ Daniel dẹ̀ tún jí ó tún sí fèrèsé rẹ̀ bó ṣe béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ó tún béèrè lọ́wọ́ ọlọ́run fún ọgbọ́n ìmọ̀ àti òye látijọ́ tí mo ti ń sọ̀rọ̀ lórí social media mi ì tọrọ nǹkan méjì lọ́wọ́ ọlọ́run ju ìmọ̀ ọgbọ́n ìmọ̀ àti òye lọ tó o bá ń béèrè fún owó fún ọrọ̀ fún pọ́pọ̀ tó o bá ní ìmọ̀ tó o ní òye àti ọgbọ́n o ò lè ṣe jẹ́ sáré là fún ẹ kí n tó kọ̀ntínú ọ̀rọ̀ Daniel sórí tí ọ̀rọ̀ bá jáde tó o bá ní ọgbọ́n inú lórí nǹkan tó o bá ń ṣe kó o mọ yà sọ́tún sósì kó o fi ọgbọ́n kó o fi wò pé láàrin àwọn tí mo dúró sí alamí máa wà láàrin wọn àwọn tó ń rẹ́ kẹ́mi lójú kẹ́mi nímú yìí ó sì kó jẹ́ pálámí ni wọ́n wàá máa lo ọgbọ́n inú àti intelligence ẹ̀ wàá máa fi bá wọn lò láàrin tíìmù tó bá wà so wá rí ìmọ̀ yẹn ni pé gbogbo ohun tó bá ń jáde máa lo ìmọ̀ Ọlọ́run kó máa fi ní àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ má ṣe nǹkan wùrùwùrù má ṣe nǹkan níṣe pé mo fẹ́ kán wò mí mo fẹ́ kán gbọ́ mi mo fẹ́ kó jẹ́nu mi nìkan èmi nìkan sọ̀rọ̀ tiẹ̀ ṣé fi ọgbọ́n inú wò so wá rí tí ọ̀rọ̀ yẹn bá wá ṣẹlẹ̀ tí nǹkan bá ń lọ òye wo òye ibi tí ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ wo òye ibi tí ọ̀rọ̀ yẹn máa parí sí ni kó o fi gbé ọ̀rọ̀ lẹ̀ n tí mo ń béèrè láti ọdún tí mo ti sọ lórí social media ọgbọ́n ìmọ̀ àti òye ní ọ̀rọ̀ tèmi fi máa yàtọ̀ gédégbé torí ẹ̀yin ń sáré ọlá àti owó àti ń tẹ̀jẹ̀ ibi tí ń wà rè tí ń jẹ tí ó ti mọ̀ bábi torí pé ibi tí ọká bá dúró sí ló ń jẹ rẹ̀ tí ń lọ bá mi ní tọrọ wá ṣàánú ni wá ṣàánú torí wípé ẹni tí a fẹ́ ó yàtọ̀ sí ẹni tí ẹ fẹ́ ẹni Ọlọ́run fẹ́ yàtọ̀ àyànfẹ́ tiẹ̀ òun lè má rí tó ń tẹ̀yìn rí ni ṣùgbọ́n ìyà ò lè jẹ ebi ò lè pákòdè ní tọrọ jẹ mi ò gbá káǹtì jáde láti tí mo ti sọ lórí social media pé ẹ dákun ebi ń pa mí ẹ fún mi lówó kò ní ṣẹlẹ̀ ìjọ tó bá kù bẹ́ẹ̀ kí n dẹ̀ jáde láyé aburú tí ó ṣẹlẹ̀ sí mi tí wọ́n máa fi gba bára lé mi lórí kò ní ṣẹlẹ̀ sí mi kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí wo olólùfẹ́ Tenny Ọmọlógo wọ́n dẹ̀ ti rí pé Daniel ti ń ṣe àdúrà wọ́n ti sáré lọ bọ́ ọba nu pé àwọn sọ fún ẹ pé ẹnìkan kò gbúdọ̀ ṣe báyìí ẹnìkan kò gbúdọ̀ ṣe báyìí wọ́n ṣe tọ ọba lọ nìyẹn náà bá lọ sọ fọba ọba bá lẹ́nikẹ́ni tó ṣe kán lọ mú wá pàtó máa mú dọ́dọ̀ mú Daniel wọ́n mú dọ́dọ̀ ọba wọ́n bá pápá wọn ti fẹ́ kọ́ ọba gán sọ̀rọ̀ pẹ́pẹ́rẹ́ tó pẹ́pẹ́rẹ́ ó sáré gbogbo ẹ̀ ká lọ sọ sínú ihò kìnìún ni ká lọ pa ni ká lọ sọ kìnìún kan ni àsòfin wọn tán ti fi sílẹ̀ pé tó bá ṣe bẹ́ẹ̀ kan jù sínú ihò kìnìún tí kì í bá ṣe pé ìkà ni wọ́n ọ̀dájú ènìyàn kìnìún tó ń bú ramúramù ẹni kẹ́ ẹ lọ sódìdí ènìyàn sínú ihò kìnìún kẹ́ ẹ lọ pa torí pé ó ṣe ti fi Ọlọ́run tí ó ṣèfẹ́ ẹnu tiyín torí pé ó ń gbọ́ tọlọ́run kò forí balẹ̀ fún yín kò sọ́pọ́ọ̀tì tẹ̀yìn ṣe ìwà ìkà àgàbàgebè àwọ́nàbí clinching èmi ní chasing mo fẹ́ kó já wa ní number 1 tí ó sọ́pọ́ọ̀tì yín kó máa bá sí yín lábẹ́ kẹ́ wọ́n máa tẹ orí ẹ̀ bàṣùbàṣù torí kò ṣe bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ pé bíríkótó ẹ̀dẹ̀ yorùkọ ẹ̀ kó lágá kó láàrin sísítẹ́mù ẹ wá láyé yín ò ní bàjẹ́ wọ́n dẹ̀ pé ọba dẹ̀ nìkan lọ sí iṣẹ́ ọwọ́ wọn wọ́n dẹ̀ mú Daniel lọ síbi ihò kìnìún wọ́n ti Daniel sínú ihò kìnìún láwọn olóyè nǹkan káwọn ọlọ̀tẹ̀ ṣùgbọ́n Ọlọ́run tó ń bẹ ní ọ̀run àti ayé tó dúró lórí ìtẹ́ tí kì í ṣe ọba ọ̀dájú ènìyàn àti ìkà kí Daniel tó dé ìsàlẹ̀ Ọlọ́run ti pa ẹnu kìnìún mọ́ ó ti ká eyín wọn kò sí eyín mọ́ ó ti kú wọn lẹ́nu ó wá sọ wọ́n di ọ̀rẹ́ rẹ̀ wọ́n ń bá Daniel ṣeré ni wọ́n tún protect ẹ̀ wọ́n pa Daniel o nígbà tó di ìdájí ọba ronú ó pe Daniel ó wá sí tí ihò ǹjẹ́ Ọlọ́run rẹ̀ àgbà ọ bí ó pe Daniel ó pé ǹjẹ́ Ọlọ́run rẹ̀ àgbà ọ bí
ọlọ́run tó ń képè tó ń sìn ǹjọ́ ti gbà ọ́ ọba ń jẹ́ kó mọ̀ pé mi ìmọ̀ kankan ń pa ẹ o àwọn tó wá dìtẹ̀ rẹ ni o wọ́n wá dìtẹ̀ mọ́ ọ lọ́dọ̀ mi ni o wọ́n wá parọ́ mọ́ ẹ ni o tẹ́mi sì mọ̀ pé ò ní ṣe ṣùgbọ́n mi ò lọ́pṣàn torí ibi tá a fi mi sí mo gbúdọ̀ kọ́ lò wọ́n ló jẹ́ kí n kórìíra rẹ o ò ṣẹ̀ mí o àwọn náà wá gbẹ́jọ́ rẹ bá mi o àwọn náà jẹ́ n kórìíra rẹ o àwọn náà wá gbẹ́jọ́ bá mi o àwọn náà ní báyìí ló ṣe o náà manipulate ọ̀rọ̀ rẹ o wọn sọ fún mi pé Ọlọ́run ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ o wọn lò ní ìgbéraga wọn lò jọrọ ẹ lójú ni o wọn lò lẹ́kọ̀ọ́ ni o bí Daniel ṣe sọ̀rọ̀ nìyẹn ó dá ọba lóhùn olúwa mi o èmi ń bẹ bí omi àtàwọn kìnìún jọ ń gbádùn ni o wọn fọkàn mi o bàbá mi a lè wí lè ṣe rèé o bàbá mi a lè wí lè ṣe rèé o bàbá mi a lè wí lè ṣe rèé o